orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ èyí òwú káwí bí ẹ̀dá èrò ọlọ́run kì í ṣe tènìyàn. ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ ṣẹgbọ́n. orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ èyí òwú káwí bí ẹ̀dá èrò ọlọ́run kì í ṣe tènìyàn. ohun gbogbo tó lọ́run dá dáradára ní ìpèníjà ni wọ́n ní wọn kì í ṣe abirùn rárá ọ̀wọ́n kókó ló yẹ ká fi wọ́gi o. oyún kìkì pẹ́ nínú kárọ̀nù àti fìbí ẹrú. orúkọ tó dára ní kẹ́kẹ́ wọ́n lábìrún mọ́ èyí òwú káwí bí ẹ̀dá èrò ọlọ́run kì í ṣe tènìyàn. dídá ló dàhùn ẹgbẹ́ kì í ṣe lé ọmọ. if no be condition that bend praise fish tàbá lè gbárùkù táwọn tó ní ìpèníjà wọ́n lè padà dirú wàláì wọ́n lè padà digbá. orúkọ tó dára ní kẹ́kẹ́ wọn ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ èyí òwú káwí bí ẹ̀dá èrò ọlọ́run kì í ṣe tènìyàn. wọ́n ń jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn wọ́n ń wàṣọ gẹ́gẹ́ bí ènìyàn wọ́n lọ́kọ wọ́n ń láya love without condition aláìmọ̀kan ló ń pè wọ́n ní abirùn. èmi ṣe jẹ́jẹ́ òun kaná lẹ́bà dé mímọ́ rẹ̀ má jásá. àyíwádà lẹ́bà dé mímọ́ rẹ̀ má jásá. àyíwádà má jásá. ọlọ́pàá ẹ̀sà o èwo ní kékeré ẹ̀sà ṣáà ní kò máa fà ṣọ́ọ̀ṣì yìí ló gẹ̀ fífà. Rafiu, kí ló ṣe? Àwọn sísẹ̀ dà? Wọ́n ti délé. Àwọn dé dà? If you never leave my car, oh no, I know they get what to. I know they get what to. Me I get to go to that door. Say me like kamocha, America, Ayiwada. Emi se jeje oyo kana, daba de mi mole matasa. O fe gbe mi like kamocha, America, Ayiwada. Emi se jeje oyo kana, daba de mi mole matasa. Oh. Daddy. Hello? Baby. Kò sáwọn sí tí kankan ló lé wọ́n dẹ̀ fọ́ ní. My God, nígbà àwọn ò lọ. Òkè omi tó ṣẹlẹ̀. Ẹ kọ́kọ́ mi jókòó pẹ̀lẹ́. Jókòó pẹ̀lẹ́. God, àbí Ọlọ́run. DJ recently. Quality DJ Coded, aka the Valid Boy. Tó fẹ́ gbé mi ṣubú ni. Ká lọ lé jù. Ká lọ lé. Ilé kẹ̀ kí ni time? 8 o'clock. 8 o'clock. Ó máa tó 11 sí 12 ká tó lọ lé. Táwọn ọmọ mi àti dáàdì kan wọlé sí dèdí time. Kí ni sọ pé àwọn ọmọ mi àti dáàdì ò lè ti dé? Tá bá ti bá wọn nísìn kan tí situation bá lọ change. Situation wo ló ń change? A jọ mọ̀ pé daddy and mommy has been a busy person going out early and coming back late. So wọn lè change. Tó bá tẹ̀ máa change gangan ṣálẹ̀. Mi ò lè jẹ ya mi ò fẹ́ wàhálà o. Ìyàwó wọn jẹ́ ká lọ pátì ojú kó bá mi ṣe snap fún mi kó bá mi ṣe snap ojú jàre kí ló ń ṣe ìgbà tí club ṣe ń dúró yẹn sọ pé ká máa lọ lélẹ̀ o. Kò sí anybody kí ló ń ṣe ó kò ga lásán náà ni ò ní liver. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ga ju èjì yín lọ báyìí bẹ́ẹ̀ ṣe máa ń hùwà nínú ẹ̀. Ẹ máa dá lọ nílé ń gbà yẹn. Mi lọ. Ìyàlẹ́dọ̀ party ìṣòwò sí kankan. Ìrọ̀lẹ́ time. Ìrọ̀lẹ́ time. Ìrọ̀lẹ́ professional on the beat.
ìrọ̀lẹ́lẹ̀ máa ń wẹ̀ ìrọ̀lẹ́lẹ̀ máa ń ìrọ̀lẹ́lẹ̀ máa ń wẹ̀ alẹ́ lẹ̀ máa ń fàn weekend lẹ̀ máa ń tà tẹ́ bá àrùn nínú yín máa ń dùn ṣẹ́ni ṣe kójú tó gbó ṣe òbó ti bàjẹ́ ló bá dé kò ṣèdí bálabàlà ṣèdí pólopolo ṣèdí bálabàlà ṣèdí pólopolo ṣèdí bálabàlà ṣèdí pólopolo ṣèdí pólopolo ṣèdí bálabàlà 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 ṣèdí pólopolo ìrọ̀lẹ́lẹ̀ fáwọn ìrọ̀lẹ́lẹ̀ fáwọn wẹ̀ ìrọ̀lẹ́lẹ̀ fáwọn wẹ̀ alẹ́ lẹ̀ fáwọn fàn weekend lẹ̀ máa ń tà àrùn nínú yín máa ń dùn ìrọ̀lẹ́lẹ̀ fáwọn wẹ̀ alẹ́ lẹ̀ fáwọn fàn. ẹ tẹ́wọ́ àdúrà kọ́mọ rere kó gbẹ̀yìn wá bí wọ́n bá pé ogún bí wọ́n pé ọgbọ̀n ká jèrè gbogbo wọn. Padà sí. Ẹ pa síbẹ̀. Get back here. Ìwọ tó jẹ́ àgbàlagbà. Ok, káàsùn pé àbúrò ẹ̀ ò gbọ́n. Sórí tiẹ̀ náà ò pé ni. Tí mo bá dẹ̀ bèrè sí, kí ni rísì tẹ́ fi kúrò nílé? Ìwọ ló máa wà behind ẹ̀. Ẹ dẹ̀ mọ condition tábúrò yín wà. Ṣé ẹ wà okay ṣá? Ok, ká pé mi ò tiẹ̀ tètè délé ni. Condition tí mo bá ó terrible. Níbo lẹ fẹ́ kó lè sí? Ẹ lè dúró nílé kẹ́ tọ́jú àbúrò yín. Once tẹ́ mọ̀ pé mi ò sí nílé, mọ́mí yín náà ò sí nílé, ẹ gbòdé lọ. Ok, listen. Láti èní lọ, nǹkan tẹ́ ṣe yìí, tó bá tún repeat ara ẹ̀, ẹ mọ́rú bàbá tẹ́ni. Èmi mo sọ bẹ́ẹ̀. Thank you, sir. Thank you. Alákòóbá ni yẹn kí n lè sọ fún yín mo ní kẹjẹ ká máa lọlé. Tí bá sound tí bá gba ojú ẹ. Bàtà alákòóbá ni yẹn tẹ̀lé máa jẹ́ kán lé lẹ́ ń wá. Ìyọ̀ burúkú yẹn kọ́ lẹ́ ń gbọ́ tí lẹ́ ń mú lẹ́ ń tì mí. Mo gbọ́ tí mo mú mo dẹ̀ ń fẹ́ ó dẹ̀ ń mú. Ara ẹ̀ ò ya ẹ̀kan wọlé ewé ń jáde, orí ẹ̀ ò pé. ẹ tẹ́wọ́ àdúrà kọ́mọ rere kó gbẹ̀yìn wá bí wọ́n bá pé ogún bí wọ́n pé ọgbọ̀n ká jèrè gbogbo wọn. àrùbí tí wọ́n sì bá mi nǹkan bá ti yóò ṣe nìkan ṣe. Kí ló sọ? mi ò kàn bá ti yóò ṣe nìkan ṣe àrùbí tí wọ́n sì. mẹ́tàn ẹ kú fàájì bí o ẹ kú fàájì o. ṣe rí bẹ́ẹ̀ ṣe jókòó yìí a kò rí pé fàájì ò ní dùn tí kò bá sóyin tí kò bá sílù. tó máa jíjà wọn. tó máa jíjà swaga nítorí ẹ wá èmi àti fàájì mi yìí ṣe rí òun ó máa dá yín lára yá yóò kí ṣe gbogbo nǹkan tẹ́ ra yìí ẹ máa tún rà sí. yun ọ́tà pọ̀ mọ́. ẹ jẹ́ àjọmọ́ ọgbọ́n jẹ́ ń sọ. ṣe rí òun kọrin ohun ẹ̀ ó tún wá yàtọ̀ ní gbogbo àwọn olórin ó unique pa. ọ̀rọ̀ àyìn sọ́ba. ẹ̀yin ẹ ṣáà máa wòran ti yín o ẹ ṣáà máa wòran ti yín ṣe rí ó yá fún wọn lórin. ọyàn fún mi ní pínkì ọmọ jẹ ọṣẹ ó yá tùká tù. I'm walking away. But it's up in my life. I'm running away. Go down. Stop people can be wrong. When the God will not try to try. Stop in the sea that we know. Ẹ̀bìrin kọ́ ṣẹ̀bìrin kó bá mọ̀ ẹ̀ṣin ẹran bí iye hàn kó bá mọ̀ ẹ̀ṣẹ̀ tí tí kì í bẹ̀rẹ̀ sí dé ibẹ̀ kì í bẹ̀rẹ̀ sí kọ́ rárá aṣọ́rin ní kọ́ni kì í rò pé nǹkan ni ṣorin kí n kọ́. Bọ̀ ọjọ́ irú orin wo ló ń kọ náà ṣé reggae ni àbí blues. Nínú àti combination méjèèjì náà ni. ẹ kàn ń kọrin téèyàn ò gbọ́ ẹ kàn ń da ogbó ẹ̀ pọ̀ rúmọ́ sápà kí ló ṣẹlẹ̀ ẹ ò tẹ́ bá kúrò ń bíbá ẹ nìsín wọn ní kí security wa gbé yín kúrò ń bíbá ẹ. ọ̀yà sórí lẹ́yìn kọjá. ẹ yẹ ká tún fún yín mi. tí wọ́n tún gbóyìn ti lẹ́nu tí tẹ́ mọ́ gbóyìn ẹ̀ ń sọ̀rọ̀ òun dàbí bọ́sàn yìí ń sọ̀rọ̀ sí mi létí. ṣé ti kúrò bí ìsìn. ajá jẹ́ orin ajá. má dá mọ́ ti yẹ lójú you are very stupid. ajá lájẹ orin ajá. ọlọ́run á máa kọ ní dáadáa. wéré ó pè mí dúdú wọ́n tilẹ̀ jágbe mọ́. nene ní tùnú ìwọ ló mú mi lọ bìkan ẹgbẹ̀rẹ́ tí ń lé ó ti ń léwájú tùn kí ló tẹ̀lẹ̀
ìwọ náà gbọ́ bóyá ń sọ̀rọ̀ òun sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ òun sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ pátápátá ọ̀dẹ̀ rákúrákú nísùúrù náà ká ní pé mi mọ̀ pé ìwé èèyàn bíi ti báyìí ni ẹ gbogbo òkúta wèrè tó kó bá mi bẹ̀ wo bóyá kàn ń sọ̀rọ̀ sí mi èmi wo bóyá ń sọ̀rọ̀ sí mi bọ́bọ́ èmi àti ẹ òkúta ní ẹ òkúta burúkú ni ẹ. yọ̀dẹ̀ ìyọ́ta àwọn yẹn wà understanding good music ṣé bí mo ṣe ń kọ nìyẹn ṣé ìwọ náà ò ẹ̀ tọ́ yẹn ni. Kí mi bá mọ̀ pé tuntun kẹ́mi kò ní yẹ nǹkan kan mi ní fún nbt òpònú ààrẹ ó kóró ẹ olóhùn ìyọ̀ wo ohun ìyọ̀ kọ́ lóhùn ẹ ohun tàǹgóló òun lóhùn ẹ wo ọ̀rẹ́ mi má bínú ó mọ̀ nǹkan tí màá sọ fún ẹ sórí bá a ṣe ń lọ lé má jẹ́ rí ẹnu lé gbogbo pàǹtí ẹrù tó ń pè ní ẹrù yẹn pàǹtí tó gbé sínú ilé yẹn kó wá kó kúrò àlejò gbé mọ́. nítorí o nítorí tó fún mi kó tó wá mú mi kúrò mi tó ti mú mi nìyẹn iná tó ń ta pẹ̀ ọ́ kó tá ta. Malawi nǹkan tí mo sọ fún ẹ òun ni kó gbọ́ àlejò gbé mọ́ wá kó pàǹtí ẹ̀rọ tó gbé sínú ilé mi wá máa kó lọ. má délé mi o kò ní ta. Wait now. ọmọ ọ̀ṣẹ̀lẹ̀ agbọ́dọ̀ rí lẹ́ntò a mọ̀ pé bàbá wọn gbọ́dọ̀ ṣe kínní within 3 days. a máa bọ́ sí gbòòrò ni. àkàndá ẹ̀yìn wọn àti àkàndá ẹ̀yìn mi báyìí for God's sake. nǹkan tó máa ṣe ń sìn pé ìwọ gba báyìí kémi gba báyìí. ó yá lọ báyìí ọmọ ìyá mi wà ó yá náà. ó jẹ́ sọ fún ẹ pé ká bọ́ sí gbòòrò dìbò náà àti nílá tó sọnà àti rí sí náà. ọmọ ọgọ́ ń pariwo ká bọ́ sí gbòòrò by this time la fẹ́ máa wá àkàndá ẹ̀yìn káàkiri ọmọ kan ló máa ṣẹlẹ̀ báyìí tó bá pẹ́lẹ́pẹ́ wá jẹ́ bí ọ̀rọ̀ àmọ́ àmọ̀kára máa ṣe movement sọ̀rọ̀. ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ o wọ́n kì í ṣe abirùn. Never call them imbeciles. Wọ́n kì í ṣe abirùn. Àní ẹ wá wo ṣẹ́ Ọlọ́run Olódùmarè. Wọ́n kì í ṣe abirùn. Bó ṣe ń fòpè dààmú ọlọ́gbọ́n. Wọ́n kì í ṣe abirùn. Ó rubbish bucket kí basket kó lè gbá yìí. Wọ́n kì í ṣe abirùn. Ọpọlọ wọn pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o. Wọ́n kì í ṣe abirùn. Gbogbo abiyamọ ẹ tẹ́wọ́ àdúrà. Wọ́n kì í ṣe abirùn. A máa jèrè ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin. Wọ́n kì í ṣe abirùn. Àní ẹ má pè wọ́n lábìrún mọ́ o. Wọ́n kì í ṣe abirùn. Never call them imbecile. Wọ́n kì í ṣe abirùn. Wasiu Rafiu Toyosi ló tún ṣe léyìí. Alele. Hello. Kí ló ṣẹlẹ̀ kí ló wá ń bí. ilẹ̀ fún mi ní àdúgbò mo ni wọ́n sọ pé kí n pin ètò nípìn. ilẹ̀ ṣú ẹ ṣé bí jẹ́bi tó ń sùn sí àbó rí pé lè tajà níbí ni. mọ́mí ẹ̀gbọ́n tó ń sọ. ètò ìdẹ̀lẹ́gbẹ́ mọ́bìnú torí Ọlọ́run láti kájọlà ni mo ti wá. ìgbà tó wá láti kájọlà àbí kájọ lówó ìyẹn ló ní kó wá sùn síbi ṣòwò níbi tó fẹ́ lọ torí mi understand nǹkan tó ń sọ. ọ̀gá ẹ̀ mọ̀ sí ẹ̀ dáhùn irú wọn pọ̀ ń gbòòrò bó ṣe má ṣe nìyẹn. wọ́n wá já ṣọ́ọ̀bù wọ́n fẹ́ kẹ́rù lọ ẹ fẹ́ jẹun. ọ̀rẹ́ mi kan tó wá tó mi wá sí inú ìlú ìdọ́dọ̀ pé èyí mọ̀ rí owó dáadáa ẹni mo máa ń bá wọn pọn ilẹ̀ mo máa ń ṣe alápapọ̀ ìgbà bí mo ti máa ń ṣe iṣẹ́ yẹn tó owó péréte ni wọ́n máa ń fún mi. owó péréte ni wọ́n máa ń fún ẹ owó péréte tó ń fún ẹ yóò lè kó jọ kó fi gbalé ṣé wọ́n sọ fún ẹ pé ilé oorun ni bí àbí hòtẹ́ẹ̀lì tó yẹ kó sùn sí. ìrẹ̀jọ̀ náà mi nígbà tí mo tún wá fẹ́ kó mo ní ọkọ ní ọwọ́ àwọn tí ó fẹ́ fi ẹ̀mí mi ṣe ètò tó lànà ó ní èmọ̀tẹ́ jágà yẹn ìrẹ̀jọ̀ náà mi. ní sẹ́ńtúrì tá a wà yìí wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ ó ò dẹ̀ mọ̀nà police station kó lọ report ṣé bí jẹ́bi police station ni má jẹ́ kí má rí pípọ̀. ẹni mo kò ní láti ilé tí mo lè mọ báyìí pọ bá ti mọ báyìí tó lẹ. àwọn àtàwọn tá à ń ṣiṣẹ́ ń kọ́ kí n sin yín àní ẹ wá máa lọ jàre. ní sùúrù ẹ ó dàn ojú ló ń rojú ṣàánú bó ṣe sọ lóòótọ́ ó yá dìde ńlẹ̀ dìde ó yẹ ìṣílẹ̀kùn tí. ẹ fílẹ̀ náà ṣọ́ ẹ̀ wà ókè ṣá sórí yóò àǹso tó bá ṣílẹ̀kùn kan mo ní ká fìyàn lẹ̀.
Àbẹ̀bí, kí ló ṣẹlẹ̀? Kí ni mo ra ń gbá ẹ sí mi ò sanwó? Oúnjẹ ẹ̀rí ìfẹ́ kọ́ èyí. Abájọ, a fi ọmọ ṣọ́ ẹ, kó jẹ́ kó jẹun, kó lè lògùn, adé ọmọ ò ní lògùn. Rárá màá, mo gbìyànjú láti sọ fún wọn pé oúnjẹ yẹn dùn mí. Àṣé kòkòrò tó ń jóbi dí obì ló wà. Ìwọ ló ń ṣe ìwọ ló ń ṣe mí. Ṣé o fẹ́ pa mí ni? Ṣé o fẹ́ kọ́ bá mi ni? O fẹ́ pa mí lọ́mọ ni? Ṣé o fẹ́ pa? Àbẹ̀bí, àtìgbà tó ti ṣiṣẹ́ nílé ajé ní sálárì kan rí. Rárá sà. A kì í fún ẹ lóúnjẹ dáadáa. Rárá sà. Ọ̀nà wo la kì í fi ń kí ẹ̀ fún ẹ? Ẹ máa ń kí ẹ̀ fún mi sà. Kí ni rísìn tó ní láti má tọ́jú ẹ̀rí ìfẹ́? Oúnjẹ tá a ní kó fún ìwọ mu oúnjẹ ṣé bí ń pa ẹ́ ni? Iṣẹ́ èṣù ni. Mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sà. Ok, so oúnjẹ tó yẹ kí òun jẹ kó lóògùn sí ìwọ gbé o jẹ o wá ní ṣe èṣù ni? Ṣé wọn ò gba sálárì ẹ ni? Rárá. Ok, kò sí wàhálà. Ọmọ tó ṣẹlẹ̀ wọlé lọ sìn kó lọ kó gbogbo ẹrù ẹ pátá kó máa lọ. Ẹ jọ̀ọ́ sà, mo ti bí tí mo fẹ́ lọ. Iye iṣẹ́ tó ṣe ní mọ́ǹtì kàǹtẹ̀ jẹ́ kí n fún ẹ lówó ẹ̀. Àmọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ dádì. Tí bá kékeré ni mo sì lu ẹni tí bá bú ẹ bẹ́ẹ̀ tó bá dárúkọ mi tí bá bú ẹ bẹ́ẹ̀ yẹn. Mo ní kò dé kó lọ pẹ́rẹ́. Mọ́mì ẹ jọ̀ọ́ ṣé torí gbogbo kan rọra lu ẹ ó yẹ kí n fún ẹ lọ́rùn pa ni kó wá pa ọmọ fún mi àbí. Kò fọmọ lóúnjẹ. Mọ́mì ẹ jọ̀ọ́. Kò fọmọ lóúnjẹ ó jẹ oúnjẹ tí. ọlọ́mọ kan tó máa ń ṣe fọ́mọ yẹn káàbà sí ilé. Mo ti fẹ́ install camera sínú yàrá gbogbo ilé ni mo fẹ́ ṣe sí torí mo ti rò pé ìwà ọmọ yẹn ò dáa ìwà ẹ ò mọ́ ọkàn mi ò balẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Kí ló ṣe gbogbo yẹn fún náà? Àwọn ọmọ ọ̀dọ́ sí i kọ́ lọ ṣàdùwà. Bóyá káwọ́ ọmọ lọ sí Kútọ́nù báyìí o tó o ti sú èmi o. Kó má tí ì téèyàn lè gbẹ̀rí ẹ̀jẹ̀ mọ́. Náà má ṣàlùwà. Kó gbogbo ẹrù ẹ jáde ni o mo dẹ̀ bọ̀ wá search gbogbo ẹrù ẹ bẹ̀ yẹn. Kí ló ń ṣe ń bẹ̀ náà? Ìyàwó eyín fújọwọ́ mi fi ayé mi iyọ̀ ayé mi. Báwo lára? It get better. Oh, that's good. I'm happy to hear that. So they look my dada. Yeah, Mundo. Oh, sure. Would then move me dada? Yeah, I drink a lot of water. Oh, that's good. You know water is good for the body. And water is life. And you are my life. I love you. I love you too, darling. Kí ló ṣe? Kò sí. Same papa. Ṣọ́rẹ́ máa parọ́ fún mi. Mo mọ̀ ẹ́ dáadáa náà. Something is wrong. Babe, I'm okay with the power of one. They hide anything from me. Yeah, so something is wrong. Okay, checking some potential for me. Face off my tele. The thing is, you know, very soon, what is so responsibility me. And thinking of your health, I feel I need all. I need all that it touch you, actually touch you, dada. Money is very important. Yes, it is. But oh, need not to worry now. Popsi needs to prepare owó fún tó bá máa fẹ́ mi, tó máa fi tọ́jú mi. We don't have to worry about money. No, babe. My gosh, babe. Ó mọ̀ kí mi kì í ṣọkùnrin tó máa ń gbójú lógún. Mi kì í ṣọkùnrin tó máa ń fi obìnrin nítorí owó. I want to work for my own money kí lè tọ́jú ẹ dáadáa. That is how I want it. I understand, and it's one of the reasons I love you. You are very, you're up and doing. But owó Popsi mi ni. Nítorí wa ló ṣe ń ṣiṣẹ́. No, babe. My God, what's the the thing is, money business idea. Really? Yeah, but much capital we need. Èló wà ní gbogbo owó tó. Gbogbo tí mo ní 650,000 naira ni. Okay, èló ló tó wá rí? Mo ti rí 150,000. So we'll go 500. Okay, okay. Màá fún ẹ ní owó tó kù. In fact, màá tún fi kún. I'll send 1 million naira to you. Are you kidding me, babe? 1 million naira. Isn't that for our future? And what belongs to me belongs to you, so. Thank you so much, darling. You're welcome. I love you so much. I love you. There's nothing I can do without you. That's my baby. Okay, so ibo ni ká lọ báyìí? Where, baby?
ẹ kú jókòó mo fẹ́ gbowó. Ṣáwà. No, èmi ni ẹ̀yin kọ́ lẹ́yìn jẹun ni. Ṣájẹun lánàá tá a sanwó ni. Ọ̀nì norms mi tó ń jẹ fún yín ó yẹ kí n gbowó mi bọ̀ mo respect mo jẹ́ kẹ́ jẹun tán kí n jẹ wá gbowó. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tọ́ka wọn bá ti sí ní bá ṣe máa ń ṣe dáadáa. pẹ̀lẹ́ ọmọ dáadáa ẹ sanwó oúnjẹ tẹ́ jẹ. Ìjọ mi lẹ̀ sí àtúwá bímọ gbogbo nọ́sẹ̀sì máa tún wà yẹn ṣe. Thank you. Bébà ọ̀fà tó ṣe tán ọ̀gá ní ká lọ ra ẹ̀rọ. Òwò tí yàn ṣiṣẹ́ lọ́wọ́ mo ti gbọ́ jẹ́ kí n lọ kábọ́ sílẹ̀. Ókè bá mi lọ́wọ́ ṣe. Kí ló fẹ́? Kí ni tó ṣẹlẹ̀? Ẹ má bínú ẹ mọ bẹ́ẹ̀ ni àjọyọ̀ tó ní ẹ̀ wọ́n rán mi ní yín ni. Àwọn wo ló ra ẹwú àyò? Ta ni ẹ tún sọ fún pé ẹnìkan yẹn? Èyí ò mi ò bá dìkùn ẹ pọ́n ọ̀rọ̀ tí wọ́n rán mi ní yín. Ó yá kí ni tó fẹ́ sọ? Ọ̀tẹ̀lẹ̀ ni pé láàrin èmi àti yín àtọ̀ náà ẹ bá ní pọ̀npín ẹ fẹ́ lọ ní ọ̀tọ̀ kẹ́pẹ̀ tí yín kan kẹ́pẹ̀ tí yín ìrè láàrin èmi àti yín ẹ mọ̀ pé ọkọ rẹ̀ tó tà ní ẹ̀tọ́ wọn pẹ́pẹ́ yín ni pé kẹ́ bá ní tẹ́ ọtọ́ kẹ́lẹ̀ bí ẹ̀tọ́ ní olóòlò kẹ́ mọ́ lọ sí ilé kẹ́ lọ tùn ẹ̀tọ́ mọ́ pẹ̀pẹ́ ẹ̀tọ́. Mo ti gbọ́ máa lọ báyẹn máa lọ. Orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́. Olórí wọ̀wọ́ ẹ̀ṣá báwo ló yẹ pé sọ́jà lọ́kọ̀ ọmọbìnrin yẹn. Ẹ ra mà. Ẹ pẹ̀lẹ́. Jàre. Mo ń bọ̀ màmí. Jẹ́ kí n ti géètì. Kí ló wá dé tó jẹ́ pé ìwọ fúnra rẹ ló ń ṣí géètì ń bo sọ́ọ̀lì wà. Màmí sọ́ọ̀lì ilẹ̀ pìtẹ́ ìfìdá hali gàràgà báyẹn. O gbójú security tó ń sílẹ̀kùn fún lè ní. O ní sọ́ọ̀lì. Èmi ti lé lọ mo ti lé dànù kò wúlò kankan. Bọ́ bá sì lè dànù ó sì gbẹ lòmíì àbí bọ́ba kan bá kú ọba mi àsì jẹ́ bí security kan bá lọ èyàn àsì gbà mí. Gbà lòmíì kò bójúmu kọ́ ọmọ sílẹ̀kùn bá ń gbé kò bójúmu ó sì máa sílẹ̀kùn fúnra rẹ̀ òun lọ ń tiẹ̀ nu olúwo sì gbẹ lòmíì bó bá jẹ́ security ìbú tí ń sílẹ̀kùn fólè ajẹ́pọ̀rí rẹ̀ burú nù orí ẹ̀ burú nù wọ́n á yìnbọn mólè wọ́n polè dànù ni. Ẹ pẹ̀lẹ́ mà. Màámi, ẹ fọkàn balẹ̀. Ọ̀dọ̀ wa lẹ máa gbé. Èmi àti ìyàwó mi ti jọ sọ. Àwọn ọmọ ti dàgbà. Ṣé àsìkò la fẹ́ mọ́ gbọ́mọ ọ̀dọ̀ kankan? Èmi àti ìyá ìtijọ́ sọ. Adẹ̀dẹ̀jọ sí ilẹ̀. A máa jọ gbé papọ̀ ni màámi. Ṣẹ gbọ́. Ṣàánú wa. Àmín Ọlọ́run. Ọlọ́run bá wa tẹ̀ wọ́n lágbà. Àmín mà. Mo yẹ kánjú kú. Àmín. Ṣé mo dúpẹ́? Ọlọ́run ló ṣì mà. Dàbọ̀ kí ló dé gbogbo inú ilé ìdákẹ́ rọ́rọ́ báyìí. O tó lè mọ̀ sọ. Àwọn Ìfẹ́ Dayọ̀. Ìfẹ́. Nígbà òní ẹ ti sùn mọ́ ìwòlẹ̀ dànù mọ́ wọn lójú. Torí bẹ́yàn bá dànù mọ́yàn lójú orí fífọ́ ni máa foríṣiríṣi àìsàn. Fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n sọ̀rọ̀. Màámi ìjọ lè di dókítà. Mo ń bọ̀. Wọ́n kúkú jírí mi padà. Ìfẹ́ Dayọ̀. Ìfẹ́ Dayọ̀. Kí ni problem tẹ̀? Kí ló ṣe yán tẹ̀ láìkì àbúrò yẹn náà? Lovers. Shut up your mouth. Ẹ dẹ̀ mọ condition tó mọ̀ bí wà. A fẹ́ ìpẹ̀lú ẹ̀ sílẹ̀ lórí àwa jáde. Few minutes tá a bá jáde yín náà jáde kí lè ń wá kiri náà by the way. Ok, àsúnì kébì òkú tètè délé ni.
ṣé ẹ mọ condition tí mo bá sá kí ni ìṣòro ayé yín o mami ọ̀rọ̀ àwọn ọmọdé ń sú mi o. má jù sọ tó tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ eléyìí wọ́n dúró bí òpó ná ẹ yẹ kúlẹ̀ àbí kí n kọ́. pé ká má bá yín sọ̀rọ̀. ẹ dákun kí ni sẹ́yìn ọmọ ìbáyìí wọ́n sì kọ́ yín. kọ́ má bínú ẹ̀ lánàá yín ṣe sọ pé kọ́ má bínú tó bá jẹ́ pé ọmọ yẹn tó bá dákú or something ṣé ẹ má bínú ló máa revive ẹ cause I don't get it ẹ máa rìn kiri títì ṣe nǹkan sọnù lọ́wọ́ yín ni kí lè wá kiri títì gan kí ló sọnù tẹ́ ẹ̀ wá náà ẹ nílé ìjókòó sójú kan kẹ tọ́jú àbúrò yín simple thing like that you people can't do it. landlord ní sùúrù ìfún ẹ náà wọ́n jáde àwọn ọmọ yóò lẹ́bi kankan tí wọ́n jẹ ègbó ní ká wá wí ń bẹ̀ wọ́n kọ yín ẹgbẹ́ kọ́ mo dúpẹ́ ẹ wá wo mo ti dé lójú páálí o èmi ọgbọ̀n ìlú lúlú bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí lẹ̀ ń bá ká èwo bẹ̀rẹ̀ ṣègbè àlùsí ẹwà ẹ gbà wọ́n mẹ̀mí lábúlé wa o wọ́n mọ̀ mí ọmọ tí ń bá mú sẹ́kún báyìí wọ́n pọ̀lísì ẹ̀ báyìí wọ́n pọ̀lísì ẹ̀ báyìí tó ní ọmọ pé tó pẹ́pẹ́sẹ́ ìyàtọ́jú wọn ẹ wo bàbá yín bó ṣe jọ́kùnrin tọ́jẹ́ yọkan ni mo bí mo tọ́ ọgbẹ́kọ̀ lọ́lọ́ tó débi tó dé ó sì ti dirun ó ti ti gba ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ̀yàn kú o ẹ̀ làlúbàrí ká o. sẹ́yìn kọ́nà ṣe prayer fún ní ẹ̀ lè sami. èyí tẹ́lẹ̀ ìgbé orí ò lè jẹ́ ẹgbẹ́ síbíìtì tó pé orí ẹgbẹ́ síbíìtì tí ń bẹ lórí ẹ̀ orí nù jèrè bí àti ọ̀run láhùn kí ni ń dọ̀ láàmú ẹ ṣọ́ra yín ẹ máa tọ́jú àbúrò yín o ẹ máa tọ́jú àbúrò yín o omi òun ọtí kankan ò yàtọ̀ o ọmọ ìyá ni yín kí lè à ń bá ká ẹ làlúbàrí ká ẹ máa wọlé lọ. màmá ẹ ṣe wọn ti gbọ́. ọmọ lèrè ayé o ọmọ làṣẹyìndé o. èmi ni wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn náà gbogbo tó ọmọ ṣe tí máa dún yàn ni mílíọ̀n kọ́rọ̀ ọmọ létí aṣọ wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn náà. ẹ ti dé o ẹ ti dé o. gbò ní ẹ wá fẹ́ gbọ́ nàmọ́ náà lè gbálùkì bá ní ẹgbẹ́ orí wá rí dínrìn. ṣé tí mo sọ ti pọ̀ jù. kò pọ̀ jù wọ́n ṣe ti ń bá ọmọ yẹn sọ̀rọ̀ kò ní ìkẹ́ tún bá yà wọn sọ̀rọ̀ èèyàn fi àwọn lè èmi mà bí mi bá sì bá sọ̀rọ̀. èjẹ ń pọ́líìsì ẹ̀ ọ̀rọ̀ tẹ́mi ọ sọ yọ mọ̀mọ́ yàtọ̀ sí tí wọ́n sọ wádìí tí n bá ti ń sọ̀rọ̀ torí pọ̀rọ̀ tí ń pọ̀ jù fàgò fún mi ẹnu mi lùsì ọlọ́run ṣàánú mi ni ọmọ ń bàjẹ́ so tẹ̀lé èyí kúkúrú yọ ọmọ gbò níbi ajá báńkì. That boy is finally my boyfriend. Bàbá mi yẹ kí ṣòkòtò èdè yá. Kí ló kọ́ ẹ? Ìdí yẹn gbọ̀ngbọ̀n dáadáa. Ara mi kàn Steve ṣá. Ẹgbẹ́ bá kí yẹn mi. Ìwọ ta ni kí ló mú ọ? Grandma mo ṣe TikTok ní how are you? Kí ló mú ọ? Let's go. Ẹgbẹ́ dájú yẹn ni. Kí ni ṣèkejì rẹ? Grandma mo ṣe TikTok ni. Àwọn wo lẹ́yìn yóò? Ṣé ẹ rí ọlọ́run lọ́jọ́ òní ó jẹ́ lálùbáríkà? Àmín. Kì í ṣẹ́jú ẹ̀yin náà kàn yín ni kàn yín ni ẹ̀yin ọmọbìnrin gọlọtọ̀ báyìí kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe nínú ilé ẹ mọ̀ ká ṣiṣẹ́ ilé ẹ mọ̀ ká tún léṣe ẹ mọ̀ ká ṣe nǹkan kan ọwọ́ ń pè ṣègìtọ̀ ìṣègìtọ̀ nígbà téèyàn ya wèrè bẹ́ẹ̀ ọba ọgbẹ́ kiri kalẹ̀ ọgbẹ́ yìí kalẹ̀ ọba ń bá sí àfà ìwọ ọmọ ẹ sọ́rí yín o ẹ sọ́rí yín o ẹ sọ ń ò ní ìyẹn lá mo fẹ́ kẹ́ ẹ dúró kẹ́ ẹ jẹ́ bí ọmọ gidi ni só ti yé yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yé mi ọ̀fẹ́ o wọ́n ọ̀tọ̀ yín o wọ́n ọ̀tọ̀ yín rárá wọ́n ọ̀tọ̀ yín rárá ẹ useless bí ọrùn ẹ̀wù èmi ni mo sọ bẹ́ẹ̀. Grandma mo ń burn calories ni now ẹ rí i pé mo ń sweat ni. ọmọ tí tẹ́ ẹ ṣe rò pọ̀ dáa ni nígbà tí ọ̀sẹ̀ tí ó tọ́jú tí ó pè é rè báyìí gbà báyìí ìyá yín gan nígbà tẹ́ pé òun gan ń kọ́ ẹni tí ọ̀tọ̀ yàn dà irú ròǹgbòrò irú tọ̀dẹ̀ ti ta ẹ wò láàárọ̀ bòbí bá jí agbálẹ̀ inú ilé àtúnléṣe bí ilé yín ṣe jóńbẹ́lìtì èèyàn yóò nù gbogbo yóò tún máa dá sí gbogbo àwọn àga iṣẹ́ ilé tó bá yẹ ẹ ṣe
ẹ bọ pami bí ẹ ti pami ẹ gbọdún ilé ìdáná yín ẹ ṣe gbóhùn tó bá yẹ ká ẹ ṣe ẹ máa kọ́ tírẹ́nì lèèyàn kọ́ èèyàn bá ṣe wọ́n bí iṣẹ́ inú èbó kọ́ bá mọ̀ ẹ wá máa sọ ẹ máa jójó òyà. níbo ni dádì ti rí grandma náà ṣé de ṣó pé grandma ló bí dádì. kí ló ṣẹlẹ̀ kí náà tún ṣe kí ló ṣẹlẹ̀. ẹ má bọ̀ ẹ wá jókòó ẹ wá jókòó. mọ́mí kí la fẹ́ jókòó. ẹ wá jókòó ẹ má bínú ẹ wá jókòó. jíjó èèyàn àti dádì láti ìlú ọ̀tá ti máa tẹ̀ sí grandma lójú. mọ́mí láti 2 weeks tí grandma ti dé wọn jẹ́ kárí mú mi tá bá rìn àmọ́ rìn tá bá jẹun àmọ́ jẹun ó máa complain kò sí ìkòkò tá a ṣe fún grandma tá a ṣe nínú ilé tó tẹ grandma lọ. ẹ̀wọ̀n kan sí irú èmi kí la ti ṣe kò sórúkọ tó pè wá tán bó ṣe ń pe ọ̀lẹ ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n tún sọ ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́. mo dábò ọ̀rọ̀ yìí o mo sọ fún dáadé mo sọ mo ti dá láṣejù lọ́dọ̀ ẹ̀ anyway grandma yín wọn kì í ṣèyàn lásán o ṣé ẹ̀yin náà ti rí gbogbo gbàtẹ́ máa sọ pé ẹ fẹ́ lọ sí village ẹ fẹ́ lọ lọ́lùdé ẹ fẹ́ lọ sí I want to see my grandma I want to see grandma òun náà example náà ti fi hàn yín ẹ tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó tó rí because ṣe rí grandma yín bẹ́ẹ̀ ṣe wúyẹ bí mo ṣe sọ fún yín wọn ṣèyàn lásán o your grandma is a witch. I said àjẹ́ ní grandma yín ṣe. Ìgbà tó ti dé ni mo ti ń feel strange breeze nínú ilé bíi kátẹ́gùn kan dédé máa fẹ́ cotton ṣe mọ̀ pé cotton yóò fẹ́ sìn báyìí akọ́ dédé máa fẹ́ tí bá light gas iná kan dédé máa kó èmi kọ́ ni mo pa ọ́. akọkọ fún rẹ ìwọ náà rojú wọn ayé òkè ń jà tó bá kọ dédé yọba àyà kọ máa já ní àdàbí kò fẹ́ pass out orí òkè ń tóbi ìwọ ṣe yẹn lé grandma yín bọ́ ṣe wá yẹn ọmọ méje ni wọ́n bí o dáàdì yín nìkan ló kù 4 ti kú wọ́n ti fi gbogbo wọn dájọ́ tán ni wọ́n ti àwọn máa jẹ́ wọ́n tó bá ti lọ mítìn wọn á lọ máa kó jẹ́ wọ́n máa japa wọ́n máa jẹsẹ̀ bí grandma yín ṣe rí ni àjẹ́ burúkú ni wọ́n o àjẹ́ burúkú ni wọ́n ìgbà míì tẹ́ bá wọ lóòrùn tó bá lọ sí yàrá wọn ò kiri pé ò ní rí wọn anywhere ò ní rí wọn lórí bed tó bá ti wọ bá tó mò ní rí wọn ó ti ṣàkíyèsí eléyìí ò tí ì lè rí léèrè wọn ti grandma yín wọn máa ń suspend sókè báyìí she won't be on the bed o you just realize that wàá kọ̀ wọ yàrá ni tó bá kọ̀ wòkè báyìí wàá kọ̀ yẹ wàá kọ̀ rí grandmother yín lókè ni wọ́n á sùn lókè ó rí pé nǹkan ṣẹlẹ̀. ìgbà tí wọ́n mọ gbogbo ilé iṣẹ́ àlè lọ sí church ni. church ọmọdé yìí kò tí ẹ̀ mọ̀ kankan ìwọ fẹ́ lọ pé pásítọ̀ wà fún grandma yìí ṣé orí gbogbo hocus pocus tó bá kọ lórí tv yẹn wà wá rí ní real life wà wá dá ó magic ló máa pè bẹ́ẹ̀ sì tẹ́ máa ṣe ẹ má dá sọ̀rọ̀ wọn ẹ má bá wọn sọ anything ẹ má bá wọn ṣe anything tí grandma yín bá yọ lọ́kàn ìkéké má lọ ẹ má sàkúrò bẹ́ẹ̀ ni ó ti gbọ́ ẹ bá ti rí wọn lọ ẹ má dá sí ẹ má kí wọn ẹ má ṣe anything pẹ̀lú wọn o ṣe wá rí gbogbo nǹkan tí mo sọ fún yín ẹ má sọ fẹ́ni kankan o don't tell anybody o torí ẹjọ́ wọn mi ni mo ṣe ń sọ fún yín o mo sọ fún yín o okay. Mommy, as for me, I will not say anything. I trust you my darling. máa sọ fún dádì máa sọ fún wọn. ọmọ yóò ṣe kí gbọ́ràn ẹ̀rọ ṣe ń bà ẹ̀ báyìí. kí ló máa ṣe fún mi. wá ṣó fẹ́ kọ́ sọ ẹ́ di monkey ni. kí dádì máa wò mí tó fi máa fẹ́ mi dé. ọmọ yìí gbọ́n ó jẹ́ máa bá sọ̀rọ̀ mo ti gbọ́ àánú ẹ̀ ṣe mí tó bá jẹ ewúrẹ́ tó bá sokùn mọ́ ẹ lọ́rùn èmi ti sọ fún yín òun kan tí mo ní kẹ̀ṣe ní kẹ̀ṣe o. ẹ̀rífẹ́ tí mi bá ní parọ́ fún wa ẹ̀rù ń bà mí o tí dáàdì bá lọ dé nsìn mi mọ nǹkan tó lè ṣe o. ṣorí dáàdì mọ́mí àtàwọn ẹ̀gbọ́n mi gbogbo wọn ti jáde. o mi nẹ. dẹ́ẹ̀dọ́là kan tó dé. Are you serious? grandma nìkan ló wà. Grandma ẹ̀yà mi padà wá gbowó padà wá gbowó wọn ọ̀gẹ̀ gbogbo nǹkan tó wà nílé ìmàjẹ́ lé ni. Okay, jẹ́ kí n lọ bẹ́ẹ̀. All right, darling. Grandma. ẹ jèrè o. ẹ jèrè o. Yes, ma. ta lè lé. boyfriend mi. kí ni yóò bẹ́. àfẹ́sọ́nà mi. ìwọ ọkọ àfẹ́sọ́nà ní eléyìí. gbẹ́nà ṣe bá ń kàwé lọ́wọ́. irú rẹ̀ nàdá wo nǹkan yìí ṣe fẹ́ yọ ọmọ ọkàn báyé ẹ̀yọ ọmọ ìjẹ́ ni kò tiẹ̀ kọ́ yín lẹ́kọ̀ọ́ kankan kí tó tiẹ̀ wàá dùn mí jù ìwọ náà wá jókòó tún ṣe báyìí. ọwọ́ agbẹ́límẹ́ǹtì dìdìrín orí
nígbà tí a wo mi ìfẹ́ la máa gbọ́ ń ta àwa láàmọ̀gbọ́n tá a fi wọ́n náà ti jáde ìwọ́gun orí ọ̀gbádùn ìwọ́gun ọ̀gbádùn ò tí ní ẹ̀yìn ìbọn fún ọgbẹ́ ọ̀bẹ̀rù ọ̀bẹ̀rù sọ fún kọ́bọ̀tà ẹni ara rẹ̀ ọ̀yà níbi ara dìdìrì yá sínú òrèlé náà bó ti rí ẹdún oníjó ni. Grandma, me like ẹ o. Obi ṣe embarrass boyfriend mi like ẹ o. Kí Yorùbá ìtò wí o. Mo nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ ṣe. Mi nífẹ̀ẹ́ sí. Ẹ bọ́ bá nífẹ̀ẹ́ sí òṣè fẹ́nu ẹ̀. Àwọn tẹ́gbẹ́ ń gbà tí a bá bá tiẹ̀ bọ̀ kó ìsọ̀rọ̀ rárá. Olúwe ọmọ lẹ̀mọ́gànà kí ọmọ lẹ̀mọ́gànà kí ni. Ìfẹ́ la máa gbọ́ lódì kẹfà. Ẹ̀yin kọ́ sọ̀ lọ́wọ́ lẹ́bí èkó lọ́ àbàtà. Lò náà wàá jókòó lọ́gẹ̀rẹ̀ ẹ̀sìn ara. Lọ́wọ́ á mú ẹ́límẹ́ǹtì lóde. Wọ́n dandan òsì. Sọ́ọ̀sá ti agbádùn báyìí. Ó lè lo oògùn kankan mọ́. Ó ti lo oògùn oríṣiríṣi. Ọmọ àlè, ọmọ ìgbẹ́jù, Olúwa. But bro, grandma yẹn fọkàn gan. Oh boy, àní grandma yẹn lé mi pa. Mi ò rí bí tí arúgbó ti máa ń burú bẹ́ẹ̀ yẹn. Nǹkan tó tún wá fọ́nì jù ni pé ẹ̀rí ìfẹ́ láti máa tún sọ mo sì jẹ́ fún màmá yẹn. Ṣé o mọ̀ pé màmá yẹn kà ọ̀kà gidi borí ni ṣàkùgbà. Ọ̀rọ̀ tiẹ̀ gan máa ń sùn. Ṣé nǹkan tó yẹ kó sọ nìwọ náà sọ yìí? Kí ló yẹ kí n tún sọ? O boy o ti ń lose common sense ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Guy, inú ń bí mi sẹ́lẹ̀ máì kí n bínú sí ẹ. Máì kí n bínú sí ẹ. Tó bá mọ̀ pé olùrọ̀ kí n tó fẹ́ sọ, ṣé kí n máa lọ? Sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ náà, kí ni ìtumọ̀ eléyìí? Ṣé o máa gbọ́ òtọ́rọ̀? Ṣé kí n já ẹ? Wá tó bá fẹ́ já mi kó já mi, nǹkan tó bá fẹ́ sọ ni kó sọ. Gbogbo nonsense tó ń sọ yẹn kọ́ ni mo feel pé yẹ kó máa sọ. 1 million tí girl yìí tó promise ẹ̀, ó ní mo feel pé yẹ kó jókòó kó strategize bó ṣe máa gba owó yẹn. Ó sọ̀rọ̀ kínní lórí ẹ̀ náà. You are not talking ṣe sọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi tí mo mọ̀ gangan ni. Ó ṣe sọ̀rọ̀ lórí pípé ni. Okay fine ṣe àfẹ́ gba 1 million naira. Mo sọ fún ẹ pé mo lọ sí ilé wọn, màmá ń lé mi. Okay báwo ni ká yẹ ṣe? Kí la fẹ́ ṣe? Ọ̀rọ̀ tó yẹ kó ti béèrè tẹ́lẹ̀ ló ṣe ń béèrè ń sìn. Ó mọ̀ pé mi máa gbé ọpọlọ yẹn sílẹ̀ ni. Sórí èmi àti ẹ lájọ mọ̀ pé o love ọmọ yẹn àbí ṣé o ti ń fall in love kó lè sọ fún mi. Love bíi ti báwo ó dẹ̀ sọ̀rọ̀ báyìí náà. Ṣé tí bá ti a máa love èèyàn ọmọ síkú sẹ́ẹ̀ yẹn lè máa love. Ọmọ yẹn lè máa love. Ó yẹ kó mọ̀ kí mi náà package ọmọ yẹn mo play along ni. Kí dẹ̀ ni mo yẹn ṣe gbóyè tó mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni. Jẹ́ kí n sọ ọkàn fún wa. Èmi àti ẹjọ́ mọ̀ pé tọmọ yẹn bá jẹ́ normal person. Tára ẹ̀ pé ọmọ yẹn ò ní fẹ́ wù mí náà náà. You know now. Ó ṣe jára ẹ ní wá mọ̀ nǹkan tó máa happen báyìí. Sórí gbogbo owó tó ń gbà lọ́wọ́ ẹ̀yìn ó mọ̀ pé chicken change ni. O kàn ń ra aṣọ, ó ń ra bàtà, ó ń ṣe fine boy òṣèkèrè. Nísìnyí Ọlọ́run ti lànà bí tí o ṣe máa cash out in a very big way. Ó yẹ ká jókòó ká reason ẹ̀. What do you feel, bro? Kò sí wàhálà. Nǹkan tó sọ yẹn náà make sense. Ó fi yẹ. A máa jókòó, a máa sọ, a máa reason ẹ̀ ṣe fi yẹ. Wàá jọ máa ṣiṣẹ́ yẹn náà ni. Definitely. Kò sí wèrè. Hey brother mi. Ọkọ lówó. Ọkọ ẹ̀sìn. Ó mọ̀ ṣeun. Ó mà ní rí kú ọmọ. Kódà àwọn òbí rẹ̀ ò mọ̀ ní fojú sunkún rẹ̀. Àmì ìtọ́kàn tẹ̀lé ni pé wọ́n tẹ̀pù àjìnúwẹ́ lọ́wọ́ náà pé àwọn òbí mi wọ́n fi ojú tuntun mi èmi ni mo fi ojú tuntun wọn tún pé wọ́n ti kú ti pẹ́ àìsàn ti rí ní pẹ̀pù ó tún fi kan. Kódà bó ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹni pé mo tọ́ fún yín. Mo bá dé inú ilé o lọmọ mi bá wọlé wá o ló bá gbaṣọ dání ló bá ní pẹ́pẹ́sẹ́ òyà kàfáyá ìyún orogún mi ló gbaṣọ fóun ń bá ní kí la dàpọ̀ níyà kàfáyá ni ó fi fọmọ mi lásọ bóra ń bá yà dọ́gbọ́n gbaṣọ òun ń bá pààrọ̀ rẹ̀ pẹ̀lú tọmọ mi ń bá fún ọmọ rẹ̀ lásọ bóra tó fọmọ mi ló bá dòru lọmọ bá fi gbé tán kódà bí mo ṣe ń wí fún ọ yìí ọmọ ń wà ní ìdùbúlẹ̀ àìsàn kódà mo ṣe ń wò ní bí àgùntàn. Ṣé ìmọ̀ pé tí wọ́n bá fi tẹ́ràn yàn téèyàn bá kí n tẹ́yẹn kò ta rárá mọ̀ pé wọ́n tẹ̀ wá bí tẹ́ràn mi pé mo wá kí tẹ́yẹn mo tì ní pà àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan pọ̀ apúrò tẹ̀lẹ̀ tí yín mọ̀ tẹ̀yìn náà mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dákùngbà mọ̀ kò kéré bá ń fi ra nǹkan. Tó wá tẹ̀lẹ̀ ni pé wọ́n kàn mí rìn mí ni àwọn tó ti ń tọ́ fún mi wọ́n pọ́nwó lọ́wọ́ mi àwọn náà kàn ní kìkì. O gbọ́dọ̀ gbélé ní àjẹmọ́nì rẹ ni mo fi ṣe mórí ní o gbọ́dọ̀ gbà á ní. Ìyẹn mo ẹ má fi tún o ẹni wọ́n tún ní bá mi tọ̀yàn kan ni o
tẹ́pà nínú ní bínú torí ìbájú jíjẹ́ ní ìyún tí pé ẹjọ́ mi ìtumọ̀. Kò túmọ̀ tí ó kò pọ̀ bọ́dàkùn bá ń sọ gbogbo nǹkan tó bá rí. Tó sọ kan tó sì rí bẹ́ẹ̀ ń wà lẹ́jọ́ rẹ pọ̀ dákun sọ. Ìtọ́jẹ̀lẹ̀ ni pé ẹni bẹ́ẹ̀ ti wà yìí ẹ̀pọ̀n yìí kan wà lọ́tẹ́ wípé ọlọ́run plẹ̀ yẹn ìtẹ́rítẹ́rí rí ṣùgbọ́n àwọn akéèké ẹ̀dá wọn ò jẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́ fi ojú kanra yín torí pé kí ni tẹ́ bá ti tó lẹ́ bá ti fi ojú kanra yín káì yóò ṣe yín ní àánú tó pọ̀. Ìtọ́wá tẹlẹ̀ tán sọ fún mi ní ìsìn ni pé ẹ ní owó tẹ́ bẹ́ fún mi ẹ lọ bá àwọn ọmọ kékeré tí ebi ń pa ẹ fún wọn ní owó tí wọ́n lọ mi jẹun. Mo ti gbà wípé ọlọ́run máa ṣe ọlọ́run jẹ́ kí ẹ fi ojú ní ẹ̀pọ̀n yín tẹ́ ìrìn òun ìtọ́jẹ̀lẹ̀ nìyẹn ẹ ti gbọ́. O ṣé o Ọlọ́run ọba mo máa dúpẹ́ o o ṣeun ẹlẹ́dàá mi. Ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n tètè mọ́ lọ ó dà pé wọ́n tún fẹ́ rán mi tẹ́pì kan. Ọlọ́run dá dáradára ní ìpè níjà ni wọ́n ní wọn kì í ṣe abirùn rárá ọ̀wọ́n kókó ló jẹ. Kànyìn kí ló dé tó lóò wọlé. Ẹ wọ ọ̀rọ̀ nulẹ̀ kọ́ lélẹ́yìí eléyìí ò ṣọ̀rọ̀ nulẹ̀. Kí ló dé. Ẹ wọ ẹ̀gbọ́n mi dádì ẹ̀rí ìfẹ́ ni o ó dà ipò ti fẹ́ yàwó mi o. Ó ń gbèrò rẹ̀ àbó ti fẹ́. Kò tiẹ̀ yé mi nǹkan tí mo kàn mọ̀ ni wípé ó fẹ́ change wíìlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wá gbà mí tí iṣẹ́ mi ò ní di tẹni ẹlẹ́ni ẹ mọ̀ pé mo ti jìyà gan lórí ọ̀rọ̀ dádì lórí ọ̀rọ̀ ìdílé wa yìí débi pé ọmọ èèyàn kọ̀ọ̀kan máa jí dédé jí nísìnyí tó máa jẹ gbogbo èrè iṣẹ́ tèmi. Kí ló pa yín lẹ́rìn? Kànyìn ìwọ kí mo fi ń rẹ́rìn mo ń rẹ́rìn ìyà tí ìyàwó tó bá bímọ fún ọ̀jẹ̀ ni torí wípé mo tiẹ̀ jẹ́rìí ogun gbọ́dọ̀ lérò rẹ̀ lọ́kàn débi pé yóò tiẹ̀ bímọ ta yóò fẹ́ yàwó kó tó bẹ́ẹ̀. Kí la máa wá ṣe. tá a ṣe mo fẹ́ béèrè kan ṣé bí ọmọ pé ayé tá a wà nú ẹ̀ ọmọ pé gba. Wọ́n máa ń sọ mo máa ń gbọ́ wọ́n máa ń sọ pé gba ó pé méjì. Kò pé méjì ó pé gba ó tún ju gba lọ á rìn sí ni. Mo ti ẹ̀ jẹ́rìí. Ìrìn láàrin sí. Ó tún kẹyọ kan sísá mi ṣe rí iye ọkọ mi ni o ó tún ti gbé wàhálà èdè o. Iye ọkọ rẹ kí tún ni wàhálà wo àti ẹ. Ẹ ṣáà mọ̀ pé mi àti ẹ àfọjọ́ kan rẹ. Bẹ́ẹ̀ ni. Ṣé iye ọkọ mi lọ gbé wá sílé igbe kó wá máa tọ́jú ẹ̀rí ìfẹ́ kí ìyá máa wá ṣe náà ni mo dẹ̀ sọ fún mo ní mi ìfẹ́ kí màmá ìwá ojú dọ̀dọ̀dọ̀dọ̀ ó ti lọ rù wá sí ó ti lọ rù màmá yẹn dé màmá ti fẹ́ da lérú kan tí òkàn wọn máa dá sọ́kàn ní wá lára nu lé ṣá. Kànyìn ṣebí èmi ti dún wájú rẹ ó sì ti fọ̀rọ̀ lọ mí àbí ewé ìjókòó jẹ́ lájàlé yà ń lọ́wọ́ wò ó jẹ́ ń pé bàbá lójú rẹ nísìn àní ebe mi ni mo ní ọ̀fọ̀ kan balẹ̀. mo ti ẹ̀ jẹ́rìí yín ná. Kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ẹni jẹun tó mọ fẹ́ lọ pọ́npọ́n ni. Má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣé mo sọ fẹ́ kí mo ti jẹun tán ni. Kí ló ṣẹlẹ̀. Ẹni tẹ̀lé ń pé mo rò pé wọ́n ní jẹun tán ni wọ́n fẹ́ lọ pé apọ́ pé kí n lọ pọ̀. Ẹ gbọ́ Bígì kí ló ṣẹlẹ̀. Madam èmi ò láìkì gbórùn kan báyìí ó wrong báwo mo ṣe máa jẹun lọ́wọ́ tó máa palẹ̀ oúnjẹ mọ́ wájú mi. Ṣé ẹ tí ì jẹun tán ni. Mo ò tí ì jẹun tán náà. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ wò ó tó bá ti ṣe pé àwọn abirùn báyìí làwọn máa pè tó máa sáàbà èmi ò ní wá sí ibi mọ́ o gbọ́n àwọn tí mo lè kó wá náà mo ní kó wọn mọ́. Ẹ má bínú. Àwọn ìgbóná ti ṣerú ẹ̀. Ẹ má jẹun yín lọ tẹ́ bá ti jẹun. Ó jẹ mọ́ jọ. Bígì ẹ má bínú náà Bígì ṣé báyìí mo ń pè. Aláyìí palẹ̀ mọ́ tó fẹ́ palẹ̀ wọn jáde kó rẹ̀ dà sàn èwo lẹ kó oṣù tó ń sùn sí bọ́ọ̀tì gbọ́ngàn jásí tó wà ti fa sọ́. Ìmọ̀ tó fẹ́ gba náà sí ìtòjú ìfúnpọ̀ rẹ̀ alábòsí. Orí pẹ̀lú sí yẹn dùn. Bàbá dẹ̀ ní kó dúró tíyàn kitchen kó bẹ́yàn sí sí wò ní dáhùn. Ó délẹ̀ tán sí inú ẹ̀ ń kàn wówó tó wówó. Always having cramps. Wá àbúrò yín kọ́ ṣé lóun ò jàmàlà ni. Ò jẹ́ sọ àlẹ́ mọ̀ kó wà pèpè. Mà jẹ́ cereal. Jẹ́rìí. Very soft. Ẹ bá ṣe lóúnjẹ náà lè máa fi oríṣiríṣi. Very soft, very soft. Màá fi oríṣiríṣi tó wù mí. Bálẹ̀ mi kan wá sí àwọn ìsàlẹ̀. Ẹ ǹlẹ́ o. Oúnjẹ tèmi ń kọ́.
oúnjẹ tèmi. Apá àwọn tó máa ń jẹ lójú o. Mi débù mọ̀lẹ́ ju mi fẹ́ràn. Bẹ́ẹ̀ lọ sí ojú ìgbà. Ó ga o Káyìn ọwọ́ akọ̀yìn àwọn ọmọ mi sí mi ọwọ́ à ń fi bí pa mí nínú ilé ọmọ mi kò burú ṣé bọ́ọ̀ fẹ́ kí n jẹ wọn mọ́ ni ṣé torí pé mo lòdì sí kẹ́ ẹ fẹ́ra yín láti ilẹ̀ ṣé ló jẹ́ kó o ṣe báyìí sí mi àgbàníwọ náà ń dà lọ ọ kẹsàn-án rẹ̀ nígbà ọlọ́run ó mú ọ obìnrin ìwọ náà wá bí jọ wò mí èmi ẹjọ́ wà lẹ́nu ẹ ni bẹ́ẹ̀ ni àjọ wà lẹ́nu ẹ. sórí kìí ṣe pé ti àìmọṣẹ́ ṣe àbí bóyá òun ṣèmẹ́lẹ́ ṣùgbọ́n orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi lè torí pé mo fẹ́ satisfy kí n lose àwọn customers mi ṣé o gbọ́ nǹkan tí bígì sọ lẹ́ẹ̀kan pé bóun ṣe ń lọ ìgbò àti gbogbo àwọn tó máa ń kó wá síbí òun ò ní jẹ́ kán wá jẹun bímọ kò dé make sense so nítorí ìdí èyí gbogbo iṣẹ́ tó ti ṣe pátá máa fún ẹ lówó ẹ̀ ọlọ́run á dẹ̀ ṣọ̀nà ẹ dáadáa kó wá máa lọ má wọrí kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má sunkún náà kí ló wá ń pẹ́ lẹ́kún lest I forget o ó dà pé àwọn ìkan lára àwọn customer mi sọ fún mi pé òun ní di gate ṣó lè ṣe gate man tó bá pò lè ṣe gate man màá bẹ contact wọn ṣùgbọ́n o ní láti fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé kó má máa misbehave lọ́hùn kó dẹ̀ mọ́ ẹni tí wọ́n ń ṣe mọ̀ pé wọ́n á gbà ẹ̀ náà anyway lọ palẹ̀ ẹrù ẹ mọ́ná kó lọ jókòó síta àwọn abẹ́ pé wọn a ní kó má ké look kò sẹ́ni tí ò ní story tiẹ̀ mo ṣe jókòó tó wù mí tí mo bá tẹnu bọ̀ sórí ara mi bàbá mi ké yorùbá dẹ̀ máa ń pòwe wọn ní afárá ẹ̀gbìn lèèyàn máa ń gùn débi tó ga so o ní láti lose hope bẹ́ẹ̀ mi ṣe mẹ́ẹ́ ní restaurant mo ti máa ń jẹun mo mọ̀ pé wà hard working orí ẹ̀ dẹ̀ pé o ní ọpọlọ gidi ó dẹ̀ tó ní respect ó sọ ẹ̀ fún madam tí mò ń jẹ lọ́dọ̀ ẹ̀ nìyẹn ó dẹ̀ fún mi pé ó lè ṣe gate man so now òun ló máa jẹ́ gate man nílé láti ìní lọ so kí ló ṣẹlẹ̀. bọ̀bọ̀ yìí ló máa ṣe security. yes. ẹ wo ẹ mọ̀ pé ẹ lè sọ̀rọ̀ kí n gbọ́ yín lẹ́nu but eléyìí tèmi wò yìí kò jọ ẹni tó máa lè handle post security o lẹ́ni tó ń sọ̀rọ̀ báyìí bọ́bọ́ yóò jọ ẹni tó ní làákàyè kò jọ ẹni tó really ní tó wà intelligent. sọ orúkọ ẹ fún ẹ kí everybody mọ̀. my name is Iṣẹ́. ṣé Yorùbá ló sọ àbí Ìgbò. ṣé ẹ̀gbọ́n tó sọ ni. kí ló sọ. ìwọ gbọ́n tó sọ. Daddy mi ò rò pé bóyá a lè communicate pẹ̀lú ẹni because mi ò understand. ìwọ ńkọ́. Daddy mi ò gbọ́. ṣé ìwọ gbọ́n tó sọ. ìwọ gbọ́ kan tó sọ. tó bá ti sọ̀rọ̀ wọn á máa interpret fún yín á máa explain tó bá sọ fún yín tó ti yé yín. ó sì jẹ́ nìyẹn. ok ó ti dà ṣe mọ̀ kan tí yín ni mò ń ṣe àánú yín ló ṣe mí because ẹ̀yin lè máa bá deal from time to time ó bá ń fọ mọ́tò ẹ̀yin lè máa see to it pé ó ṣe nǹkan tó yẹ kó ṣe àbí because department yín ni so kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú hey look here young man don't you ever come into this house ò ní iṣẹ́ pọ̀ ò ní business pẹ̀lú anything nílé o gbọ́ bí mo yẹn ń sọ ṣó ń gbọ́ ó ń gbọ́ ò ní business nínú ilé yìí ó gbọ́ mi anything tó bá fẹ́ ṣe ìta tó bá fẹ́ jẹun agbóúnjẹ wá fún ẹ̀ńtà má jẹ́ kí n rẹ nínú ilé o ó ti gbọ́ mi tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ press intercom àlejò wà ń bẹ̀ tó bá pick tó bá gbọ́ bóyá wọ̀dẹ̀ ló máa ṣe receptionist tó máa pick tó máa gbọ́ nǹkan tó bá fẹ́ sọ wà wá máa sọ fún wa tó bá béèrè wa ó ti gbọ́ mi má jẹ́ rí ẹni lé o ìran ẹ o. ok mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹni security kankan ládùúgbò bóyá jẹjọ rẹ̀
àwọn níbọ̀ àwọn náà ní security mi ò dẹ̀ gbọ́dọ̀ rí kẹ́ tó máa ṣe ọ̀rẹ́ ó gbọ́ secondly mi ò gbọ́dọ̀ rí kó ta kankan lẹ́nu géètì yẹn má sọ ibẹ̀ yẹn díẹ̀ náà surprise fún mi o wọ́n á kó tìrẹ́bọ̀ tó wá kó sweet kò jọ́ o ó gbọ́. o bá ṣe yẹn àwọn ṣe yẹn bíbá yìí o reserve area ní bíbá o lè rí nǹkan tó ti ń tàn kọ o gbọ́ ṣọgbọ́n àbò dáhùn. dáàdi eléyìí ò tẹ̀ lè rí nǹkan kan because àwọn customers ò ní gbọ́ nǹkan tó bá sọ ẹ máa sọ pé ẹ mú change wọn àmì àná mẹ. ok wọ́n máa wọ̀rẹ̀ wàá rí pé tí wọ́n bá sọ̀rọ̀ tó for a long time wàá gbọ́ nǹkan tó ń sọ. really. tiẹ̀ dúnúdúnú ṣe o ti ṣe security bí kan rí tẹ́lẹ̀ ni. no bá tán ní ìmọ̀tàn. what was that? Wow. O gbọ́ nǹkan tó sọ yẹn. O gbọ́ náà. Tiẹ̀ so o wá. Fẹ́dà yóò wò dé dáhùn. Kí ló ń ṣe látẹ̀kùn? Ṣé bí kòkó wáṣọ kówó bàtà ni? Táìm ti ń lọ. Mi ò rí bọ́tà gan-an. Kí ló ń ṣe látẹ̀kùn? Ọkọ mi ò lọ ni. Ó yíwọ́ ni o. Bí tá má mi ò nílò ju 5 minutes lọ. Kílé tó já wọlé bẹ́ẹ̀. Ẹ máa pọ́n níbo ni ọ̀ ń tẹ̀lé lọ. Ibi tó níwọ̀n ni mò ń tẹ̀lé lọ. Ibi tó níwò ni mò ń tẹ̀lé lọ. Ẹ máa pọ́n má tẹ̀lé lọ ní ìlú kankan ewu bẹ ní ọtún ọ̀nà níbo ló mú ọmọ ọ̀gá mi lọ kí ló tẹ̀ wọ́n ti mí ní ọkọ̀ tí kún ọ̀nà. Ṣé èmi ló ń bá sọ̀rọ̀ pé èmi ò lè lọ àmì nàmnàmà ṣó orí ẹ̀ yìí ni ṣé èmi ni ò lè lọ èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Torí ìrẹ́ náà mò ń dín torí ìrẹ́ náà mò ń dín pé wọ́n rán mi sí ọ ní o ọ̀nà tẹ̀nà ọ̀pọ̀ta ọ̀nà ọ̀tá o. Next time wọ́n á sọ pé ibi wọ́n rán mi sí yín kò ṣe wọ́n rán mi sí ẹ̀ ṣó foolish ni. Nísìrò ṣé gẹ̀ẹ́tì máa ń kọ́ lélẹ̀. Ó ní. Ló wá náwó sí mi báyìí ló ṣe hàn. Ajá ni. Wọ́n torí wọ́n tó yín lọ ní pọ́ńtì kó dànù. Ṣó stupid ni. Ó ń ṣí èrè. Kó ṣí ẹ̀ kúrò lọ́nà. Ìní pọ́nà náà. Ó ní pé kí n ìjọba tẹ̀lé. Kúrò lọ́nà. Bájọ́ ọkùnrin mi ìní pa ó. Orí ẹ̀ yìí ni. Wọ́n ti ń di bọ̀bọ̀ yìí. Mo dáná. Ìyí máa tún yàn. Ó yá kó ṣùkú. Ó lè kúrò lọ́nà kò jẹ́ ká lọ. Ti ṣe gẹ̀ẹ́tì máa ń gbà ọ́. Ẹ̀wé kílípà ní mímú. Kúrò lójú ọ̀nà wọ́n tí dáàdì bá dé kí tó jáde wo ayé ọ̀tẹ̀ máa ta ni. Ó lè kúrò lọ́nà. Àná tọ́nà ta. Ó ta kókó orin wo la ń kọ́ sí gbẹ̀du èyí o ó tọ́jú sùn ni. Ẹ̀rù ń bà mí kí girama má lọ dé o ẹ ò fẹ́ wàhálà o. Farabalẹ̀ èmi náà máa ń po bẹ̀rù grandma mo má wọrí èmi tí mo ní kó máa bọ̀ ọ́n sí mo mọ nǹkan tí mo ṣe gbogbo wọn ti jáde grandma náà ti jáde. O sọ pé mo safe. Yes, you're safe. Okay, kọ́ mi balẹ̀ mọ́ ẹ. Ẹgbẹ́ tó sọ pé kí n wá mo feel pé 1 million naira tó sọ pé fẹ́ fún mi ẹ ló fẹ́ send sí mi. So tí mo bá ti send owó yẹn sí o ní wá kí mi. No. Kí tí mi ṣe ní wá. Nítorí owó lè ṣe wá. I always want to see you now. Okay. Good job. Anyways. Perfect. And again, business must have been fashion. It's really much fund you get. So, me mind to marry 500,000 naira. So, yes, I'll let you 1.5 million naira. Whether you can do it now. Before future one. Yeah, sure. But me need to 500. Mo kò lè fi 200 kún. 200,000. You're not bad. Oh, okay. That's what they do. Yeah, send it. All right. Ṣé báńkì èwo ni kì í send ẹ sínú? Ìtọ́jẹ̀lẹ̀ ni pé wọ́n ti mú iná tẹ́lẹ̀ ìta. Iná tẹ́wọ́. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Àná wọn lò tẹ́lẹ̀ ìta wọ́n ti mú iná tẹ́ ọ̀yẹ̀ fẹ́ pa ẹnẹ́rẹ́gà pé kí wọ́n sọ fún yín kí má tẹ̀ ń kún. Kí ló tó ṣe máa bájìn báyẹn? Anthony. Babe, ẹ ti fún bọ̀bọ̀ yìí ní chance gan. Bọ̀bọ̀ is stupid gan. Tó bá bó ṣe harass nígbà tó fẹ́ wọlé. No, you don't need to talk to me like that. I don't like it, you never you like talk to me like that. What's the problem? I don't like it, you know. Kò sí sọ̀rọ̀. Anthony, you don't need to talk to me like that. I don't like. Okay. Anthony. Check it out, Jade. Láyé ní àtìyẹn, ìwọ̀n sọ pé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ pé onífẹ̀ẹ́ tí màá ṣe pé ọbẹ̀ máa pọ̀wọ́ lọ́wọ́ rẹ̀ rátán. Bí kí ni tí wọ́n gbélé náà? Lady ọ̀tí síta náà. I'm not an idiot. Don't tell me I'm not an idiot. What do you mean? I don't like it. Okay, oya. Má embarrass àlejò. Ó ti tán. Ó mọ pé pàdé lè yàtọ̀. Ó ti tán. Oya, má lọ. Ẹ̀rífẹ̀ ó tàn. I know what I'm saying. Ó tàn. Ṣé wọ́n ni wàá sọ fún mi?
kémi sọ fún wọn kémi love girlfriend tèmi ṣo ti sick lọ́pọlọ ni. ìjọ ìṣẹ̀lẹ̀ ni pé ó ní mo kọ́ ọ̀rọ̀ owó tọ̀tọ̀ ní ìta ọ̀rọ̀ yẹ̀yẹ̀ pín ni ó ní wọ́n yẹn ọ̀pọ̀lọ̀ fún o. irọ́ ló pa tẹ̀. So ìwọ wà lẹ́nu lọ òun listen sí conversation àmì àti boyfriend mi sórí ẹ pé ọ̀kẹ́. mi pọ̀ ọgbọ́n tẹ̀ sọ wọ́n tọkún mi ní o wọ́n tọkún mi ní o àrà tó dákì mi mẹ́jẹ́ kó kí kankan mi ní ìyẹn. ní alákẹ́ mọ́ máa dá lórí lọ́gẹ́ pẹ̀. láàrin èmi àti ẹ sọ fún mi pé onífẹ̀ẹ́ ẹ̀rí ìfẹ́. gbọ́dọ̀ mọ̀ ká fún ọ. ìwọ́n sọ fún mi pé onífẹ̀ẹ́ ẹ̀rí ìfẹ́. ẹni sọ̀rọ̀ lóòótọ́ ni pé mi nífẹ̀ẹ́ bọ̀ mo nífẹ̀ẹ́ kò sí pé. tó bá máa parọ́pọ̀ owó lọ́wọ́ rẹ̀ bá parọ́pọ̀ pọ̀. mo parọ́pọ̀ owó lọ́wọ́ ẹjọ́. You don't need to sort out. You don't need. Iyeyan, go out and. Ẹ̀rí fẹ́. Go out and. Orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn, ẹ má ṣe pé wọ́n lábẹ́ ìlú mọ́. Èyí òun káwé bí ẹ̀dá èrò Ọlọ́run kì í ṣe tènìyàn. You don't need to talk to these people. They are useless. It's okay. Are you mad? Wà á ṣó ti ya wèrè ni? Ṣáwọn tó ń tẹ̀lé o ti padà lẹ́yìn ẹ̀ ni? Mi rò bí ó ti padà. Tó tán bá ti padà ní olè máa sọ fún mi pé kí mi dá owó tí ìwọ fún mi kí mi dá padà fún wa. Ibo náà ti máa ń ṣe wẹ̀. Ṣé mo fò gbogbo lọ́wọ́ ẹ ni? Ṣé ọkọ ló sọ pé o like ọkọ ló sọ pé o rí mi tó sọ pé o love mi ni? Wà woman go get out ló kó lórí fóònù fún mi jọ. And so fucking what? Wà á ṣé ọkọ lójú òkú ló fẹ́ pa ni? Ojú òkú ló fẹ́ pa ẹ̀ náà. Torí o mọ̀ pọ̀ rẹ̀ ni mo fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé o fẹ́ mi. Ṣó ti yẹ? Gbà mo dẹ̀ rí pé owó wà lọ́wọ́ ẹ̀ ni mo ṣe fẹ́ mo dẹ̀ lọ́rẹ̀ ẹ̀ dànù. So wọ́n náà dẹ̀ ní táìmù ẹ ti pín sí nìyẹn kó ṣe kí ni kó sún dànù. Ó dàpọ̀ orí ẹ̀ ti yí. Wọ́n kókó lórí fóònù fún mi jọ. Jọ ìwà àti talẹ̀ jọ ń jà tó rẹ̀ kúrò níbi tá a ti ń ṣe fàájì tó wá ń bá yàn jà. Má bínú sí mi ọ̀rẹ́ mi jà ṣùgbọ́n ọmọ dásọ́lá ẹ̀ ọmọ stupid gan ṣá. Imagine kémi dá owó tó fẹ́ mi kémi dá padà bó ti máa ń ṣe wẹ̀ orúkọ ọmọ stupid gan. Kò stupid wọ́n ló stupid. Bí ti báwo? Ẹyẹ tó wà stupid tó smart mo yẹ feel kò smart. Gẹ́ọ̀ yìí ó yẹ kó ti gbá nọ́mbà ẹ̀ sí yé blacklist náà. Gbogbo social media kó ti block ẹ̀ dànù kó ní ráyè máa bẹ sọ nonsense ó wá bíbá òun gbé ọkàn ẹ̀ sókè. Ọ̀rẹ́ mi mo accept pé mo mess up cause ó yẹ kí n ti fọmọ ẹ sí blacklist lóòótọ́ ó ti yẹ mo accept. Wo ṣó ti rí àwọn ọmọ kéékèèké yìí àwọn owó kékeré tó ń jalè lórí kò yẹ kó máa ṣe. Gẹ́ọ̀ tó mo feel kó yẹ kó máa jà nínú brain ẹ̀ ni ọmọ kí lorúkọ ẹ̀ rí fẹ́ àbí lorúkọ ẹ̀ ọmọ Ọ̀túnba yẹn bó ló bá ṣẹ̀dé náà. Ọ̀rẹ́ mi má yẹ kí n parọ́ fún ẹ sórí grandma ẹ̀ rí fẹ́ ó ń fún mi ní hard time gan màmá yẹn fún mi ní ìṣù ṣó believe pé láti ọjọ́ tí màmá yẹn ti dé ni mi ti rọ́mọ yẹn sójúmọ́ nǹkan tó tiẹ̀ tún wà lé jù bẹ̀ ni pé wọ́n ẹ̀ṣẹ̀ gba gẹ̀tìmán kan dídìrín ní bọ́ọ̀ yẹn bó ya wèrè gan bọ́ọ̀ yẹn ya wèrè kò jẹ́ kí n wọlé débi pé màá tẹ̀ rọ́mọ yẹn rárá ó ti sún mi. Dọ̀tun sórí ìwọ ló máa ń fún àwọn pípọ̀ ìlọrọ̀ sọ náà. bí ti báwo náà. Side attractions ni gbogbo àwọn pípọ̀ yìí kò tiẹ̀ kú ní any business pẹ̀lú wọn ìwọ àti gẹ́ọ̀ yìí lẹ́jọ́ ní business ìwọ àti ẹ ló yẹ kẹjọ máa ta one on one ẹni tí èèyàn bá ń bá nájà lèèyàn máa ń bá sọ̀rọ̀ kò ń wariwo ọjà ìwọ ti ń wariwo ọjà náà gbàgbé gbogbo àwọn pípọ̀ ìmẹ̀ and ní sùúrù kó tó bá lọ tí ọ̀rọ̀ owó yìí tí ò bá tẹ̀ wá ní possible tí ara ń kọ́ ẹ̀wọ̀n ti tẹ̀ sójú ẹ̀ gan. ṣé nǹkan tó sọ nìyẹn ṣé mo kí mi ò tẹ̀ wá rírìn ẹ̀rù rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ because 1 meter ẹ ló wà lóyún gbogbo orí tèmi ò tẹ̀ ẹ̀rọ méjì tẹ̀ ṣàmọ̀ ẹ̀ rárá ẹ ò dẹ̀ ti já mi náà ni ẹ má wọrí mi máa mọ nǹkan tí màá ṣe ṣó ti yẹ ṣòro ọmọ ẹ next time tí wọ́n máa lọ sílé wọn máa make sure kí mo ti gbálẹ̀ àti àfàtọ̀ yẹn ó ṣàmọ́ number 1 ìyá tó wà lábẹ́ bridge tá a máa mú yẹn.
Dára. Dára kí ló ṣe tó pariwo? Dára. Dára kí ló fariwo? Dára. 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 Ah! Dára. 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 Dára mo dára. Dára. Mo gbé o. Ifẹ̀. Ẹ gbà mí. Mo gbé tani wàá pè. Ó ta kókó o, ó ta kókó o, orin wo la ń kọ sí gbẹ̀du èyí o, ó tójú sùn ni. Ọ̀bọ̀ lọ dábẹ́ jẹ̀bú pé wọ́n sunkún ọmọ. Níbi ọmọ ọba wa kúrò gbẹ̀mí mi. Àmọ̀sẹ̀. Ìmọ̀ràn wo bọ́ dáì? Màmá. Àwọn tí ó sin mí. Ẹ má sunkún mọ́. Mo sunkún. Ọlọ́run ló fún wa. Ó náà ló sì gba ṣàròrú eléyìí ni. Ẹ sì mọ̀ wípé n tó ṣẹlẹ̀ yìí, àbúrò mi náà ló lọ́mọ tá à ń sọ̀rọ̀ ń pẹ́. Àwọn tó kù kí nǹkan kan mọ̀ sí wọn ni. Àmì mo jẹ́ gbọ́dọ̀ nínú ẹ̀ bá. Ẹ má sunkún màmá, ẹ dákun. Ọgbọ́dọ̀ yìí sunkún. Mo sunkún. Ẹ dákun. Èmi ẹkún mo sunkún. Ẹkún kédekéde ìbẹ̀kún ṣe. Mo sunkún. Kò yẹ kó tọ́ sí mi. Kò yẹ kó tọ́ sí mi. Kò yẹ kó tọ́ sí mi. Ọmọ lèrè ayé o, ọmọ lèrè. Kọ́kọ́ fi lé kí n fi ṣe appetizer mi. Bí kan orí mi ló ti ń dà. Grandma. Ògì mi ló mú. Mo rè má ká wà. Tí ní èmùgì, ó ti mú. Sọ́ọ̀gbọ́ràn ni. Tọ́mọ ẹ má bínú mi mọ̀ pé ilẹ̀ lògì. Because me expect pé bóyá ẹ lè package ògì báyìí. Mo fi tó bá yẹ pé tẹ̀yìn ní ẹ fún wa nìkì. Mo bá yín prepare mi ní kitchen yín, ò kí n ṣe problem, ẹ kí n parí ẹnu ibi ń pa mi. Kí ló dé tí wò rè pé àti ẹ̀? Tẹ́ jẹ́ tèmi lókè màlẹ́ ló mú. Kò tún sọ̀rọ̀ ó tún mú. Kí ni tó ń ṣeun? Ìwọ ò lè nù. O lè grandma mi ò jalè mo kọ̀ rógì lórí dining table. Ọkàn rògì bẹ́ẹ̀ o mú. Ṣé wà ló gbé bẹ́ẹ̀? Àbánibó lè rí àníbi onífin sọ̀dá ó lè lówù. Grandma ẹ ti burú jù. Ẹ burú gan. Ọlọ́run ló mọ level bí burú yín ìgbà tẹ̀wọ̀n aṣọ ògòdì ìgbà tẹ̀ṣẹ̀ wà ní sísí. Yóò dáa fún ọ. Èyí tó wí ń dà. Nígbà tí mo wà Ṣàngódé mo burú gan. Ìburú náà mi gbé bàbá yín débi ó dé o. Alright, no problem. Bàbá yín ẹ jẹ́ kí sáré bí ń pa mí gan. Gbégédé jùlẹ̀ gbógi jùlẹ̀ fún mi. Gbógi jùlẹ̀ fún mi oje. Gbógi jùlẹ̀ fún mi. Sọ gbọ́ràn ni. Ìsì tó ń mú. Ó ti bàjẹ́ báyìí gan náà. Nígbà wo fi sí ọ. Grandma ebi ń kàn mú. Wọ́n èsì ọ ni. Wọ́n èsì ọ ni. Sọ̀rọ̀ ẹ̀dọ́ ló ń jẹ ìyàbí ọmọ ẹ̀yìn náà. Kí ló dé? Wọ́n dáná. Kí ló dé? Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Mo dáná o. Ẹ gbà mí o. Tani mẹ́lẹ̀. Tani sọ́ọ̀rẹ́. Gbà mí tìrú lè fi máa sún mi rẹ̀ o. Ìtìrú lè fi máa sún mi rẹ̀ o. Àwọn ilé onímọ̀ kìíní yìí o. Torí Ọlọ́run. Ẹ bọ́. Bẹ́yàn wá sáyé tí kò bímọ kì í ṣe ohun tó dára. Ọ̀run là ní pé kẹ́ ẹ fi ọkàn ara yín balẹ̀. Ifá ní gbogbo ìṣòro yín ó ti di pẹ̀tẹ́lẹ̀. Ọmọkùnrin tẹ̀ ń wá ẹ rìn. Ẹ mà sọ bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi ni a ní ọ̀fọ̀ kan balẹ̀ sí bá àti dọ́dọ̀ bàbá. Ìyókù kéré. Ìyá wa Ifá tó wá tẹ̀síwájú. Ifá jó yé mi pé ẹ ní ìyàkọ̀. Mo ní ìyàkọ̀. Àbí òrùlé yín náà sì ń gbé. Ní ọ̀dọ̀ wa ló wà. Wọ́n gbé wọ́n wà lọ́dọ̀ wa báyìí báyìí. Kí nǹkan tẹ́ wá ń wá kó lè wà tẹ̀yìn lọ́wọ́, Ifá ní àfi kí ìyàkọ̀ yín yẹra fún yín. Ẹ dákun bàbá, ṣé ìyàkọ̀ rẹ̀ ní òjì òbí ọmọkùnrin láti gbà ìwà? Torí pé ìyàkọ̀ yín ti rin àwọn ìrìn àjò kan náà ayé, wọ́n ti ṣe àwọn iṣẹ́ burúkú kan sára. Iṣẹ́ burúkú tán wá ṣe sára wọn tán bá sì wà lábẹ́ òrùlé yín ẹ̀ ní lè bímọ ọkùnrin. Kányìnsọ́lá, ṣé mo kó mo ti fẹ́ jọ́ wọn sìn tẹ́lẹ̀? Ṣé mo sọ àbí mi sọ? Mi sọ fún yín pé mi sọ fún yín pé ó ní nǹkan lọ́wọ́. Kò wá dé mi lójú pé ìyá òun ní nǹkan kan. Ó nìkan, wọ́n nìkan. Àmọ́ o. Ṣèbí kọ́ ṣáà ti kúrò nílé ni. Èmi mọ bí mo ṣe máa ṣe, àǹtí mi ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lè jẹ́ ká lọ. Àlọ́ ti yé mi, ó ti yé mi nǹkan tán ní lára yẹn, èmi ni máa sọ. Ẹ má wọrí, èmi ni mo mọ̀. Bàbá, ẹ jẹ́ ká máa lọ. Bọ̀ bá máa wá fún yín lábọ̀. Ìyá
ìyá yẹn bẹ́ẹ̀ ṣe sọ pé ìyá yẹn ó ti lu ọmọ pa fún wa báyìí. Bàbá ìyá tá a sọ ìmọ̀ tún ni ó ti pọ̀ ọmọ wa lọ́wọ́ kí ni tá a fẹ́ ṣe gangan nítorí gbé mi wá nù o. nǹkan táláìmọ̀ kan fi ń ṣera rẹ̀ pọ̀ àmọ́jọ́ kìíní àná tí mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ̀ farabalẹ̀ gbọ́ ọ̀lẹ́ tí ń lọ ìyá kọ́ ló pọmọ o ẹ̀yin lẹ pọmọ yín fúnra ra yín. bíi tí bò bàbá. yóò dáa fún yín ṣé ẹ rí iṣẹ́ burúkú tí mo ní ìyá ìṣẹ́njọ́ kìíní àná mo fẹ́ yẹn nànà fún yín tẹ́ ẹ̀ farabalẹ̀ gbọ́ mi tẹ́ ẹ̀ fi dìde mọ́dàrí kan ní ìyá ìṣe ẹ̀ ń bá sì dàrí sapá apá torí pọ́wọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹni fi ń ná ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá robi sí ìyá yìí ó ní bí ó mọ̀ ọ́ bá o tàbí èèyàn bá sọ pé kí ìyá yìí kú ó ní ó mọ̀ ọ́ bá bẹ́ẹ̀ ni òun bá kú àwọn tó wà láyìíká rẹ̀ kìí ṣe mọ̀lẹ́bí ni kìí ṣe ọmọ rẹ̀ ni yóò kù sí o torí pé mọ́dàrí kan tí ìyá yìí ṣe ó ṣe fúnra rẹ̀ àti ọmọ rẹ̀ tó jẹ́ ọkọ tí kò ṣe fáwọn ọmọ o. Bàbá ṣe bí ìyá yìí tí wọ́n roku sí ni àròkú sí. Sísá mi mo lè tún sọ̀rọ̀ sí ṣe bí ògì ti bí tí mo fi máa jèlé sí tó yẹ kí ìyá mu ọmọ yẹn. Bàbá ẹja náà. àṣé ní í ṣera rẹ̀ ẹ̀pà ń para rẹ̀ olóhùn pajá ṣé ẹ ti rí báyìí pẹ́yìn lẹ́ ń ṣera yín. Bàbá ọ̀nà àbáyọ olókùn báyìí. ọ̀nà àbáyọ. ní tá a bá fẹ́ ṣe sí ni. àbí kí ìyá ẹ kúrò lábẹ́ òrùlé yín. nígbà tá a wá lé ya ẹ ti ọ̀lọ́ ńkọ́. ẹ fi sùúrù kọ́rọ̀ yín ni. Bàbá kí wọ́n á lọ́nà àbáyọ. sùúrù ọ̀nà àbáyọ. sùúrù. ó ta kókó ó ta kókó orin wo la ń kọ́ sí gbẹ̀dú èyí o ó tọ́jú sùn ní. bẹ́ẹ̀ ni èyí tó nílé ayé ojú bá yín o bọ́mọdé bá dárí sapá apá bọ́mọdé bá dárí sọ̀rọ̀kò ìrókò àpò gbogbo ẹni tó bá dárí sọ̀rúrù àtọkọ wọn ti mọ rùkú ẹ̀ wálé gbogbo ẹni tá a bínú ọkùnrin tá a bínú obìnrin tí bá ń dárí sọ èmi àbẹ̀bí kí wọ́n tọkọ kí wọ́n rùkú ẹ̀ wálé bẹ́ẹ̀ ni o. kẹ̀sì máa wọ àfa kì í ṣẹjọ́ mi ìgbà tó pé ilé olórogún ni mo ti wá àwọn ìyàwó tí wọ́n fẹ́ ọ̀pọ̀ gbogbo wọn sì ń ṣàṣìra wọn bí ọmọ ń pọ̀ ara wọn orogún ń para wọn kẹ́ ẹ máa wò ó ìkúnlẹ̀ méje ni mo ní kó tó kẹyọ oró kan yìí mo wá nítò ẹyọ oró kan yìí ò ní jẹ́ ọlọ́mọkọ́ bọ́ máa ń lọ mo sì wá jáde ni màá lọ sí mọ́dàrí kan ẹnì yòówù tó bá ro kúrò mí àbí tó bá ro kúrò ọmọ mi yóò máa lọ ni ìdí inú bàbá mi wọn fẹ́ kó tó bọ́ bá lọ ni wọn wà bọ̀ pé ibi tí ó wà bá gbà yọ lè sí ibi ẹgbà mi. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la hawla wala quwwata illa billahil yasin. ìyá wa ọlọ́run ni ọlọ́run kò sí alágbára kankan lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ sì ni ewé kan ò ní jábọ́ lára agi kọ́lọ́run ọmọ mọ̀ sí ìyá wa ṣé ẹ wá rò pé mọ́dàrí kan tẹ́ ẹ lọ ṣe ń ló gbé ẹ̀yin àti ọmọ yín ló di àkókò yìí. ṣé ń kọ́. rárá ọlọ́run ni ṣẹ́ẹ̀rí pé nìkan ro kúrò yìí ó ń kú ọlọ́run ni o. ìyá wa látàrí pé ẹ fi ọlọ́run sí ààyè ọlọ́run ẹ wá wo gbogbo ibi tẹ́ ẹ wá ìṣọ́ àti ààbò lọ ọwọ́ á mú yín pàdánù gbogbo àwọn èrè tó yẹ kẹ́ ẹ jẹ. ìyá wa láti àkókò yìí lọ ẹ wá béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ mọ̀ sí astaghfirullah ní gbogbo ìgbà ó sì dá mi lójú pé ọba aláforíjìn lọ́lọ́run yóò sì dáríjì yín yóò foríjì yín. ìyá wa kí ló dé tẹ́ ń bá ìyá ọkọ yín jowú ẹ wá ń ro kúrò wọ́n kódà ẹ ti gbàgbé pé ẹ̀mí tó bá ṣẹ́gun sí ní jẹ́ ni ẹ má ro kúrò wọ́n mọ́ ẹ jẹ́ á fi ohun gbogbo fún Ọlọ́run ṣe wá rí báyìí pé ẹnìkankan kò sí ẹnìkankan o àfọwọ́fà ńlá fi bára wa débi tá a dé dúró yìí ìyá wa ṣe fẹ́ gbọ́ ẹ̀yin náà béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ láti àkókò yìí lọ
kẹ́ ẹ mọ ṣe Astaghfirullah ọlọ́run ó foríjì yín o ṣé ti gbọ́ mi ẹ jẹ́ á gbàdúrà. Allahu latif bari ya risku man yasa wa ko li azizu ajibu biru man ti dasfail wal jini an fajizu. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Daddy. Mommy. I'm here. Mommy is here. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ tẹ́tí ń bí mi láti jọ ẹ̀. Mo ti ṣetán àti sọ fún yín. Ọ̀rọ̀. Ẹni tó fún mi lóyún. Sisters would draw pictures on walls, and today we buy photos. It's the same thing. Capturing the moment. Okay. Anything? Mi ò pé ẹ̀ náà. Mo jẹ́ pọ̀ pè mí náà mọ̀ pé mo ti ní láti mọ̀ pé tí bá ti ń pọ̀ mọ̀ pọ̀ láti fúùtù mo wá ní ìra banana àti apple. Thank you. Thank you. Okay. Jókòó. Wọ́n jẹ́ pé tó pẹ́ lè pẹ́ o wọ́n mọ̀ pé ìta ni láti wọ́n fi mí ti pé wọ́n wá pa mí nínú lẹ́yìn ní wọ́n máa tàn wọ́n kan àná tó wọ́n pa bí pé mi àtàkì má jẹ́ kí n tún lé lẹ́yìn náà tó tì jọ. Okay, jókòó. Ṣé bẹ́ẹ̀ mi mo ní dáàdì? Jókòó. Okay. Kí ló dé tó máa ń tọ́jú mi ní gbogbo ìgbà? Èyí tó tẹ̀lé pé àwọn ẹ̀pọ̀n rẹ̀ wọ́n kì í rákìn wọ́n máa ń tàkì ní ìyàwó jáde náà tẹ̀lé ní tó ń pa àwọn láyà tó pẹ́ mi mo wá wò pé tí n bá ní tẹ̀lé jáde fẹ́ẹ̀ kí ibẹ̀ ra nǹkan kan láti wá lóòótọ́ ìdájà. Orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn ẹ má ṣe pé wọ́n lábí irun mọ́ èyí òwú káwé bí ẹ̀dá èrò Ọlọ́run kì í ṣe tènìyàn ẹ má ṣe. Ọmọ tí mo tọ́ o ọmọ tó tẹ̀lé wọ́n tún kú mọ́ wọ́n ní pé ò ní otún inú ni ọba ló tún inú ló ti mọ̀ pé mọ̀pọ̀ tọ̀tún yẹn ọbẹ̀ tàn níbi tí ara ní. ẹ̀wọ́n tó tún iná ní tẹ̀kọ́ bẹ́ẹ̀ pèmí náà tẹ̀kọ́ bẹ́ẹ̀. Ọkùnrin ọmọ lórí. Ẹ̀wọ̀n mọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀wọ̀n mọ̀ tẹ́lẹ̀ ni. Ṣé pé tó tún lè ṣe orúkọ báyìí fún mi? Tó ní tó tẹ̀lé ni pé Ọlọ́run ọjà pọ̀ pọ̀ ti fara balẹ̀ tó ti pọ̀ má tún kú mọ́. Nígbà tí mo kọ́kọ́ bẹ́ẹ̀ fọ́ọ̀mù ara mi kọ́kọ́ ṣe kàràkà àbí ṣé ká ṣe ẹyọ kan kí ni. Ìjẹ́ máa ṣe mí nù. Ẹni tẹ́ mọ̀ dáadáa. Tani. Okay. Congratulations, sir. Ẹ̀rí ìfẹ́ ti bímọ, ó dẹ̀ bí ọkùnrin làǹtìlanti. Ọkùnrin ló bí? Bẹ́ẹ̀ni. Wow! Tó tiẹ̀ tún mú lára. Ẹ bá tẹ̀ tí rọ́mọ yẹn báyìí ti rí pé gbígbà gbé. Oh my God! Ẹ kú oríire sir. Àwa nìyẹn. Ẹ ṣé gan, thank you so much. Òun náà wá ń kọ́ báyìí. Ọ̀túnba, ẹ máa ní àtìmọ́ra ni. Ọkùnrin ní àṣà gbogbo ipá wa ṣùgbọ́n a lose it. Ẹ lose it? Bẹ́ẹ̀ni. Ọmọ àbíyá. Ọ̀túnba, ìyá ni. Ẹ pẹ̀lẹ́ sà. Oh my God. More reason tí mi ò fi fẹ́ kí madam tẹ̀lé yín wá ni because tọ́ bá tẹ̀lé yín débi báyìí àwọn onílé hold ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Dókítà, kò yẹ kí jẹ́rìí. Ọmọ nìkan ṣoṣo ló kù lọ́wọ́ wa. A lè ṣe wàhálà. Ọ̀túnba, ṣe rí ọ̀rọ̀ ò lè jẹ́ ọ̀rọ̀ ara wa ká má lè bára wa sọ. Tí n bá ní kí n ra yín létí ẹ̀yin náà lè sọ
fún mi pé dókítà yín gbà yín tó jẹ́ ọ̀rẹ́ yín pé ó ti advise yín àti madam pé kẹ́ má fẹ́ra yín. AS ní madam. Bọ̀ ẹ̀yin náà sọ ẹ ní ìfẹ́ tí ẹ ní síra yín nígbà yẹn so ó jinlẹ̀ gan. Ẹ rò tọjọ́ iwájú ẹ wò ó ń ṣe òun lélẹ́yìí báyìí. Òun lélẹ́yìí. Ọ̀túnba ẹ má rò. Ẹ rí i pé ọmọkùnrin ló wà lẹ́sìn. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa gbàdúrà fún ọmọkùnrin tí ẹ rí ìfẹ́ bí. Kí Ọlọ́run bá wa wò ó. Kó dirú kó digba fún yín. Ó ní kẹ́ máa ṣe ń sìn kẹ́ máa gbàdúrà lé lórí ń sìn. Ẹ pẹ̀lẹ́. Eléyìí náà dẹ̀ tún máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó wà ń ta náà. Jẹ́ pé ìfẹ́ yìí ni òun ló rúbọ wọn lójú. Á jẹ́kọ̀ọ́ fún wa. Wọ́n á máa ro títọ́jọ́ iwájú. Òun lélẹ́yìí. Okay. Mo mọ̀ pé ẹ̀rí ìfẹ́ ti bẹ̀ wọ́n. Ẹ̀kún ẹ̀wọ̀n mọ̀ta. Ẹ kó ewu ọmọ àbí a kó ewu ọmọ? Ṣebí ìwọ ni bàbá ọmọ? Ìwọ ló fún lóyún. Okay. Have your seat. Ṣé pẹ̀lú gbogbo jókòó dáadáa pẹ̀lú gbogbo nǹkan tí wà nílẹ̀ yìí a ní dàbí máa parọ́ fúnra wa. Ẹ̀rí ìfẹ́ ti jẹ́ ká mọ̀ wípé ìwọ ló ní ọmọ tí òun bí kó tó di púpù. Ìwọ náà dẹ̀ mọ̀ bí àwọn sísá méjèèjì ni wọ́n ṣe lọ́mọ wa lọ́wọ́. For long time lèmi àti mọ́mí ẹ̀ ti ń gbìyànjú àbí ọkùnrin tọ́lọ́run fún wa. Ó dẹ̀ mọ̀ condition tí ẹ̀rí ìfẹ́ náà wà kó tó di púpù. But Ọlọ́run ti kọ́ wípé àtàrà tiẹ̀ láti máa padà rí dùn through ẹ̀rí ìfẹ́. Ìgbà tó náà máa bímọ ọ̀pọ̀kùnrin. Inú wa dùn pé ìwọ ló jẹ́ kí ìfẹ́ tún padà sínú ilé yìí. Nǹkan kankan tí a kàn fẹ́ bẹ̀bẹ̀ fún ni wípé ǹjẹ́ o lè yọ̀ǹda ọmọ yìí kó mọ́ gbọ́dọ̀ wá? Torí pé kò sọ ọmọ kankan pẹ̀lú wa mọ́. Ọmọ yìí náà láti máa rí tí inú wa fi máa dùn. Ẹni pé mo ti yọ̀ǹda ọmọkùnrin kọ́ mọ̀ pé ọ̀tọ̀ yín. Ó ṣe. Aṣọ tó dé export. Ó ti kúrò ní gate man ọ̀hún lé. Ìwọ náà ti dọ́mọ wa. A ní ẹni ọmọ ẹni náà ni. Gbogbo nǹkan tó bá nídìí béèrè lọ́wọ́ wa jẹ́ ká gbọ́. Má hesitate láti béèrè rárá. Wọ́n sọ wọ́n náà lọ sí school náà ṣe wọ́n lọ sí technical. Báyìí tán. Gbogbo nǹkan tó bá lè ṣe ọ̀nà tá a bá lè gbà assist ẹ̀ káwọn náà dẹ̀ try gbogbo tá a bá lè ṣe lórí ẹ̀. Ṣó ti yé? Kì í ṣàlejò mọ́ o. Ilé wọnú ilé nígbà tó bá wù ẹ́, anything yóò bá fẹ́. Ẹyẹ kan tí èmi wá fẹ́ bẹ̀ ni pé èmi ò mọ̀ pé ẹ̀kan máa ń toyún. Okay. Gbà pé gbogbo yẹn àṣà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ tiẹ̀ náà. Ṣó ti yé? Anything tó bá ti need jẹ́ ká gbọ́. Ti dára wa nílé. Wọ́n nílé bó bá ṣe wù ẹ́ níta ètò bá fẹ́ kó wá. Orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn, ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́. Èyí òwú káwé bí ẹ̀dá èrò Ọlọ́run kì í ṣe tènìyàn. Ẹ má ṣe pé wọ́n lábìrún mọ́ ṣẹgbọ́n. Orúkọ tó dára ní kẹ́pẹ́ wọn, ìpèníjà ni wọ́n ní. Wọ́n lábìrún mọ́. Èyí òwú káwé bí ẹ̀dá èrò Ọlọ́run kì í ṣe tènìyàn. Ohun gbogbo tó Ọlọ́run dá dáradára ni. Ìpèníjà ni wọ́n ní, wọn kì í ṣe abirùn rárá. Ọ̀wọ́n kókó ló yẹ ká fi wọ́gi o. Oyún kan kì í pẹ́ nínú kárọ̀nù àti fìdí ẹrú. Orúkọ tó dára ní kẹ́kẹ́ wọ́n lábẹ́ òun. Èyí òwú káwé bí ẹ̀dá ẹ̀rọ Ọlọ́run ni ó ṣe. Dídá ló dàhùn ẹgbẹ́ kì í ṣe lé ọmọ. If no be condition that bend crayfish. Tá bá lè gbárùkù táwọn tó ní ìpèníjà.